Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ọlọ́run, àwa ń yìn ọ́. A dúpẹ́ fún ọ fún ìrìn àjò ayé wa. A gbé ọ ga torí ẹ̀ ń jẹ́ Ọlọ́run wa síbẹ̀. Ẹ kò fi wá sílẹ̀ fún ọ̀tayọ̀. Ẹ ò jẹ́ kógun ayé ó borí wa. Ọlọ́run, gba ọpẹ́ wa ní ti ẹ̀ṣẹ̀. Ọlọ́run májẹ̀mú, ẹ dáríjì wá. Ọlọ́run, dáríjì wá. Ogun ọ̀run, ẹ dáríjì wá o. Ọlọ́run, ẹ gbà wá. Gbogbo ipákípá, gbogbo agbára kágbára lórí ayé mi, lórí ayé yín, Ọlọ́run sọ́dọ̀fo. Ọlọ́run sọ́dọ̀fo. Ọlọ́run sọ́dọ̀fo. Alágbára sọ́di òfo. A fẹ́ rí ọ. Ọlọ́run, a fẹ́ rí ọ. Ẹ̀mí mímọ́, a fẹ́ rí ọ. Ogun ọ̀run, a fẹ́ rí ọ. A fẹ́ rí ọ ní gbogbo ọ̀nà. Láṣálẹ́ yìí, a ò fẹ́ ṣe lásán. A fẹ́ kẹ́ ẹ kún wa pẹ̀lú ọwọ́ agbára. Pẹ̀lú agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀mí mímọ́ máa bá wa lọ. A dúpẹ́ pé ẹ ti ṣe Ọlọ́run. Ògo mà ní fún orúkọ yín. Jésù Kristi, Olúwa àti olùgbàlà wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Ẹ jẹ́ á wọ orin àwọn ìbá orin tí a ní kí a tó tẹ̀síwájú. Ṣe fún ọ. Máa ròyìn rẹ fún gbogbo ènìyàn. Máa kéde rẹ o bàbá. Máa ròyìn rẹ fún gbogbo ènìyàn. Oore tó ṣe nínú ayé mi. Gbogbo ayé mi máa wí fún. Oore lórí ayé. Ọba lórí ohun gbogbo. Your Excellency, Your Majesty, Ọba lórí ayé, Ọba lórí ohun gbogbo. Gbogbo ayé yìí bá borí rẹ̀. Gbogbo ayé yìí bá borí rẹ̀. Ìbádùn o. Báwo ni bá ti dùn tó? Ká ní gbogbo ènìyàn orúkọ rẹ̀. Ìbádùn jó irọ́. Mọ́kíyọ́, Your Excellency. Mọ́yọ́, Your Majesty. Ọba lórí ayé. Ọba lórí ohun gbogbo. Gbogbo ayé yìí bá borí rẹ̀. Gbogbo ayé yìí bá borí rẹ̀. Ìbádùn o. Báwo ni bá ti dùn tó? Ká ní gbogbo ènìyàn orúkọ rẹ̀. Ìbádùn jó irọ́. Ẹ káalẹ́ o gbogbo ènìyàn tó wù kó máa gbọ́ mi ní gbogbo àgbáyé. Mo ní ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ mà, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́.
wáyé fún wọn láyọ̀ wọn sọ̀rọ̀ rẹ̀. Gbogbo àkókò tó wù kó máa gbọ́ mi, oore ọ̀fẹ́ Ọlọ́run ò ní fayé rẹ̀ lẹ̀. Jésù orísun ayọ̀ mi máa ní o Jésù. Jésù. Mo ní ẹwà ògo Ọlọ́run kò ní fayé rẹ̀ lẹ̀ bó ṣe ń gbọ́ mi láṣálẹ́ yìí. Jésù. Ara máa ń bẹ nínú mi o bàbá. Ara máa ń bẹ nínú mi o bàbá. Bàbá yé má jẹ́ fara sínú lọ. Ìdá ń bẹ nínú mi o bàbá. Mo ní ògo Ọlọ́run kó wà pẹ̀lú ẹ̀mí rẹ̀. Bàbá yé má jẹ́ fara sínú lọ. Ìdá ń bẹ lóríṣiríṣi. Ara máa ń bẹ lóríṣiríṣi. O ò ní sọnù lórí àkàìbá ìṣògo. Oríṣiríṣi ara máa ń bẹ oríṣiríṣi. Mo ní àrà ń bẹ nínú mi, ó ń bẹ nínú rẹ̀, àrà inú rẹ̀ ò ní kú mọ́ ọ nínú. Ìdá ń bẹ nínú mi o bàbá. Ara máa ń bẹ nínú mi o bàbá. Bàbá yé má jẹ́ fara sínú lọ. Ìdá ń bẹ nínú mi o bàbá. Ara máa ń bẹ nínú mi o bàbá. Bàbá yé má jẹ́ fara sínú lọ. Bàbá ṣe láyé mi, Èdùmàrè bẹ̀rẹ̀ nínú ayé mi, iṣẹ́ agbára tí yóò polówó rẹ̀, Èdùmàrè ṣe láyé mi o, ṣe láyé mi o, Èdùmàrè ṣe láyé mi o, Èdùmàrè ṣe láyé mi o, iṣẹ́ ìyanu tí yóò polówó rẹ̀. Mo ní ẹwà ògo Ọlọ́run kó máa bá gbogbo ènìyàn gbé tó wù kó máa gbọ́ mi láṣálẹ́ yìí. Ẹ káalẹ́ o gbogbo ènìyàn tó wù kó máa gbọ́ mi. Ìwà tó o bá ń wù láyé mọ́mì má kúrò lórí ẹ̀ bó bá ṣe bí ni tètè yá jáwọ́ ń bẹ̀. Bó bá sì jẹ́ ìkà ni mọ́mì má fi dán ọmọ ẹnì kejì wò. Bó bá jẹ́ rere ló máa ṣe tẹpá mà ní lọ́jọ́ kan yóò padà wá ṣe ọ́ ní rere. Ìwà tó bá wù kó máa wù Ọlọ́run yóò san ọ́ lẹ́san rẹ̀. Èmi á máa wí pé má ṣebi torí tó o bá ṣebi yóò padà bọ̀ wá bá ọ. Lọ́jọ́ kẹ́ ènìyàn máa sọ̀rọ̀ nípa rẹ̀ àti ìwà tó o bá ń wù láyé mọ́mì ìwà wo ló ń wù lọ́wọ́. Ṣé ìgbà tó wà lórí ilẹ̀ ayé yìí tó sì ń rìn mọ́mì kí láyé sọ ń pa ẹ́? Ẹni tó ràn lọ́wọ́ ẹni tó fà lọ́wọ́ sókè ṣé kò máa jẹ ẹ́ lábẹ́ ẹsẹ̀? Ńgbà ẹlòmíì bá pàdé ẹlòmíì a máa fi gbogbo ọ̀run àti ayé promise ẹ̀ ṣùgbọ́n kò níbi tó ń lọ. Èmi a máa wo ènìyàn nígbà tí wọ́n bá ń dárò tí wọ́n bá ń sọ tiwọn ẹnu wọn. Àwọn ogun ọ̀rọ̀ a máa sọ fún mi a ní máa wò bó ṣe ń promise. Ọlọ́run tó bá lè tàbí tó àjọba lọ. Ẹ káalẹ́ gbogbo ènìyàn tí mi ẹ káalẹ́ òjòrè ṣẹlẹ̀ mà káalẹ́. Ọba sẹ́. Múbọ̀ Adédèjẹ́ mà káalẹ́. Ọlọ́run tó báyé tàbí. Tóní Àúdù ẹ mà káalẹ́ o. Àjọba lọ. Jẹ́ máa rọ́wọ́ rẹ jẹ́ máa rí láìkẹ́ jẹ́ máa rí kọ́mẹ̀ntì ẹ kí n máa kí ẹ lálẹ́ ìka tó wọnú ètò.
Mo ní ẹni tó fọkàn tán, ẹni tó fẹ̀yìntì tó ràn lọ́wọ́ mọ́mì ṣó ń lò tún jẹ́ lábẹ́ ẹsẹ̀. Ẹni téèyàn ò mọ̀, ẹni tí ò tiẹ̀ mọ̀ ni rárá ṣùgbọ́n tó fẹ́ fà lọ́wọ́ sókè kó kúrò nínú ìṣòro, òun gan ló ti máa rokú sí ẹ. Ṣùgbọ́n tó bá rí wòlíì kan tó rí pásítọ̀ kan tó ní kó kíyè sára, ìyẹn á máa bẹ̀rù. Ọlámilékan Màkálẹ̀. Kòkó tó mọ ìyá kọ̀ọ̀kan ti bàbá ká má rokúrò họ. So yẹ ká tún máa bínú òkú ọ̀run tó ti fayé lẹ̀ tó ti ń jẹ́jọ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá Elédùmarè. Nǹkan tó tààrò àbájọ táwọn ènìyàn fi sọ wípé ntí ayé bá sọ ẹ̀dà ni wọ́n padà wá fi bú ọ bódò là. Àdàbà láti pa tàbí olórúkọ rẹ̀ pẹ̀tẹ́rẹ́tẹ́rẹ́tẹ́rẹ́. Mo ní lórí fídíò yìí lórí TV yìí bó ṣe ń wò mí ojú inú rẹ ò ní fọ́. Mo ní bó ṣe ń gbádùn ètò inú rẹ ò ní bàjẹ́. Tẹ lọ́ọ̀fù yẹn tẹ láìpẹ́. Fáwùsà Adébọ́lá Màkálẹ̀ o. Èmi náà ni èmi ọmọ ọba ni. Èmi jí o Yorùbá nation náà ni. Èmi àbíkẹ́yìn Elédùmarè. Èmi ọmọ kò fowó ra lánàá ni o. Bàbá mo rọwọ́ rẹ̀ o. Orí mi kò ayé. Èmi nìjì ńlá tí ò ṣe é gbá mú. Mànàmáná tí ò ṣe é kọlù. Bí mi ò gbélé máa gbábẹ́. Bí mi ò gbátẹ́gùn máa gbéwé ko sákésáké. Èmi lẹ́jọ́ tí ń bẹ lórí àpáta tí ń dún kọ̀rúkọ̀rú. Bàbá ẹni tá ni ó pàdé rẹ̀ ń bẹ. Àwa lọ́kọ̀ òṣìkà wí koko lójú ọlọ́rọ̀ kí lọ́lọ́rọ̀ ó gbé wa sí. Àwa ní pàṣẹ fún ẹni ibi tí ń ṣèkà kó kúrò lórí ìkà kó má ṣe é mọ́ torí a ó nà án lẹ́gbàá. Mo ní ṣé o wà ń bẹ̀ máa tẹ láàfù máa tẹ láìkè mọ́mì bí ọ̀tá bá gbógun bí ọ̀tá gbógun Ọlọ́run ń gbé máa gbé ẹ lékè náà ni. Àwa la sọ̀rọ̀ má sọ tànà. Nígbà tí ń ṣàwá Elédùmarè ni. Bàbá mi ló ní mọ̀rin so. Akọni ẹlẹ́rù. Adàgbà má tẹ̀pá. Adàgbà má lo gíláàsì. Arúgbó ọjọ́. Ó ní ẹni sọ́ọ́sẹ́lì kì í tògbé. Ó ní bẹ́ẹ̀ ni kì í sùn. Pẹ́lẹ́ lọ́rùn mi o. Bàtà yìí tó lọ lẹ́sẹ̀ mi o. Lawrence Màkálẹ̀ o. Bàtà yìí tó lọ lẹ́sẹ̀ mi o. Mo ní ọ̀rọ̀ tèmi gbáǹkọ́ gbẹ̀nẹ́. Orin ọ̀fẹ́ iwájú lẹ máa bá. Ẹ sí ẹ pín ẹ láìkẹ́ ẹ lọ́ọ̀fù. Ẹ sọ fún àwọn ènìyàn pé ọmọ ọba ti dé wá gbọ́ kan gbọ́. Mo bá wá jẹ orin ọ̀fẹ́. Gbọ́ Makinde àti ex-governor àná. Ṣé ìgbà jẹ́ ènìyàn kò kúkú dá sí Ọlọ́run dùn? Kí ló dé tó ọmọ Yorùbá ọmọ ìkàkà ayòṣìkà ká má jẹ́ pé aláìnífẹ̀ẹ́ ara wa? Ẹ wá wo òṣìkà ènìyàn ẹni tí à ń pè ní Makinde ẹni bí ẹni àbá sọ lókùúta. Ṣé o mọ̀ pé ó máa kúrò lórí ipò lọ́jọ́ kan ìwọ náà máa rìn ilẹ̀ wẹ̀lẹ̀ àṣà? Ó máa lọ síbi tí Ajumobi lọ lọ́jọ́ kan àbó ti gbàgbé ni. Má fi kú yọ̀ mí gbogbo wa là ń lọ. Mú bọ̀ torí pé o ṣí ọ̀rọ̀ yẹn ọwọ́ ayé ò ní bà ọ́. Nígbà táyà sọ́ọ̀sì, ọpẹ́lọpẹ́ onírẹ́mẹ́dì. Onírẹ́mẹ́dì ọba, ìwọ nìkan ṣáá máa gbogbo lọ. Onírẹ́mẹ́dì ọba, ìwọ nìkan ṣáá máa gbogbo lọ. Ọlọ́run òkè ẹ̀rí ìgbà ọpẹ́.
náà láti tó wà ẹjẹ́ àjọ pàlù yẹn dà Fúnkẹ́ ìyá alájẹ́ mà ká lẹ́mọ̀. dáàyè ọba tó dá ọ̀run ti pọ̀ ń ṣògo. Bẹ́ẹ̀ ni bàbá mi. kábíyèsí mo ṣèbàrẹ́. Bàbá mo ṣèbàrẹ́ bí mo ṣe ń wọlé o. ìbà gbọ́dọ̀ wọ́n mẹ́nìyàn. Bẹ́ẹ̀ ni. ayé mo ṣèbàrẹ́. Ogun ọ̀run mo ṣèbàrẹ́. ọba. Alájà mo ṣe bọ́lá. nínú adélé kọ̀ọ̀kan mi. Màmí tí gbọ́rùn ṣògo. Ó ń bẹ láàfin. Ẹ jí kábíyèsí fún gbogbo wa. Olórí ayé bàbá mi. Ayé máa nìkà nínú. Sàtánì máa nìkà nínú. Ọ̀pọ̀ ènìyàn ló wà l'Amẹ́ríkà tó ń pọ̀ òkú. Ó ṣeṣẹ́ ìdọ̀tí. Àti bí àtìmọ́lẹ̀ gbogbo bí ojú ẹja. Bẹ́ẹ̀ni. Ó jẹ́ wípé oko rẹ̀ wà ní Nàìjíríà tó ń ṣẹlẹ̀ yà òjà rẹ̀. Ọ̀pọ̀ ènìyàn ló wà ní Nàìjíríà tó ń làágùn tó ń ṣe bèbìrà níbẹ̀. Tó jẹ́ pé oko rẹ̀ wà nílùú òyìnbó. Olórí ayé bàbá mi, fún mi débi tí oko mi wà, má jẹ́ ràrẹ̀rá, má jẹ́ ṣerú ẹgbẹ́ mi. Mo léyìn ló máa ń ran ènìyàn lọ́wọ́ láti ṣe rere. Ìdí oko mi, ẹ̀rí àlàyé. Àtẹ̀wò ọ̀dà mọ́mì máa ń máa nẹ́tíwọ̀kì yẹn bó bá ti wù ká gbà lálẹ́ láti máa sọ. Ẹ má bínú pa àráyè lọ sórí YouTube nẹ́tíwọ̀kì Nàìjíríà ò dáa má lókèṣà fọ́wọ́ ti forí pọ́lẹ̀. Bí mọ́tò ti kọlu nẹ́tíwọ̀kì Nàìjíríà ayé rẹ̀ ò dáa mọ́. Ó yá náà lọ sí Wọ́n ti tọwọ́ bọ nẹ́tíwọ̀kì wa. Mo ní ẹni tó rẹ ènìyàn lọ́wọ́ láti jẹ́ èèyàn ṣó yẹ ká tún máa dojú ogun kọ. kíákíákíá. Orílẹ̀-èdè bó ṣe lè gbogbo tó bí ó ṣe sọ́njà tó tí gbogbo ẹ̀ tó ní lápapọ̀. Ṣùgbọ́n èmi ní tèmi ní oṣù bọ́yà tí gbogbo ayé pè ní tẹ̀lé mi ẹ máa gbọ́. Mo wí o, mo sì tẹnu mọ́. Mo wí o, mo tẹ̀ tẹnu mọ́. Ó ti wù kó lè tó ní Nàìjíríà. Ọ̀rọ̀ ọ̀yàn ni máa rí tèmi ṣe. Wíbẹ̀. Mo wí o, mo tẹ̀ tẹnu mọ́. Bí tiẹ̀. Mo wí o, mo tẹ̀ tẹnu mọ́. Ó ti wù kó lè tó ní Nàìjíríà. Ọ̀rọ̀ ọ̀yàn ni máa rí tèmi ṣe. Ó yẹ lẹ́ẹ̀kọ́ sí. Mo wí o, mo tẹ̀ tẹnu mọ́. Mo wí o, mo tẹnu mọ́. Ó ti wù kó lè tó ní Nàìjíríà. Ọba alágbára ayé pátá. Wọ́n ní mo sọ wípé àyà yóò bá àlejò. Wọ́n ti di gbogbo Lọ́jọ́ ní kọ́lọ́ fi wọ́n. Ìwé ni wọ́n sọ wípé ẹni tí gbẹ́rù ló ti gbogbo ayé tán. Bẹ́ẹ̀ni o. Oṣù ilé ẹ̀fọ́ wọn fi wọ̀ mí. Àjẹ́ ilé ẹ̀fọ́ wọn fi wọ̀ mí. Ẹni tó gbẹ́nu mi ojú gbogbo ayé lọ wípé. Oṣù ilé ẹ̀fọ́ wọn fi wọ̀ mí. Àjẹ́ ilé ẹ̀fọ́ wọn fi wọ̀ mí. Oṣù ilé ẹ̀fọ́ wọ̀ mí pátápátá. Mo ní ta ló ṣe lóore màmá tó fi ibi sán fún wa. Bíbélì sọ pé ẹnikẹ́ni ó gbọ́n tí Bíbélì sọ dáadáa ó ní ká sọ fún èèyàn burúkú pé kì yóò dára fún un. Yẹ́nìkẹ́ ti sọ wípé mami hàn ó mami hàn mami hàn ó mami hàn kábàánijẹ́ lè mọ̀ ọ́ lọ́ba mami hàn bàbá ó mami hàn bàbá ó mami hàn ọjọ́ àmì ayé bàbá ó. Máa tẹ lọ́ọ̀fù yẹn máa tẹ láìkì yẹn má mi mú ní ètò yẹn máa tó bẹ̀rẹ̀. Ọmọ sọ́mà jẹ́ kábàánijẹ́ lè mọ̀ ọ́ lọ́ba mami hàn lẹ́ẹ̀kan sí mami hàn mami hàn mami hàn olùgbèjọ́ mọ̀ orúkọ kábàánijẹ́ lè mọ̀ ọ́ lọ́ba ọmọ náà oníkábàánijẹ́ lè mọ̀ ọ́ lọ́ba mami hàn kábàánijẹ́ lè mọ̀ ọ́ lọ́ba mami hàn kábàánijẹ́ lè mọ̀ ọ́ lọ́ba ò bàbá mami hàn kábàánijẹ́ lè mọ̀ ọ́ lọ́ba mami hàn oṣó ilé lè gbà ọ́ lọ́ba ò mami hàn kábàánijẹ́ lè mọ̀ ọ́ lọ́ba mami hàn. Ó yá ẹ máa gbọ́ ó gbà bí ya máa yé. Mo ní ẹni tó ràn lọ́wọ́ mọ́mì tó
tún fi bí san fún ọ ẹ rí pé Makinde ti ya wèrè. Àdàbí àbí gbogbo wọn pátápátá abiyamọ tó bí tiẹ̀ sáyé tó fìyà jẹ ògo a máa sọ wípé àdàbí máa bí Makinde. Bó bá jẹ́ pọ̀ Ajumobi. abiyamọ tó bímọ rẹ̀ tó fìyà jẹ ògo. Bó bá mẹ́pọ̀ Ajumobi. Bí ìyàwó rẹ̀ tó ti Ajumobi fowó sanwó orí rẹ̀ bá dáná fún bó bá dáná fún tó bá dáná fún yóò bí o. ìwé Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n ó ti yé mi wípé ènìyàn kò lè rán nǹkan tàbí kò ṣe àfún láti ọ̀run wá. Bẹ́ẹ̀ ni a ò lè rán nǹkan gbà. ènìyàn kò lè rán nǹkan tàbí kò ṣe àfún láti ọ̀run wá. ìyàwó jáde sọ pé bàbá mi ò lọ́wọ́ yóò bí o. ilé ayọ̀ mẹ́ta. Mi yé tún dé màkà lẹ́mọ́ mi ẹ ò ní sọnù lókòrí àgàbà ìṣògo. Mo ní kókókókó lòun akókó dùgbẹ̀dùgbẹ̀ báyìí lòun akèrègbè ayé ò gbọdọ̀ mú mi lóhùn. Àṣìwí ò gbọdọ̀ bá mi mo ti dé sórí ètò náà. Ẹ máa kú ọjọ́ mẹ́ta àwẹ̀ ti parí a fẹ́ tú kẹ̀kẹ́ ọ̀rọ̀. Ọlọ́run àṣìṣe ọ̀rọ̀ ìtẹ̀lórí òkè ẹ̀rí ọba tí ń sọ bódìlé tí ń sàtọ́jọ́jà tó ọba tí gbọ́rù ṣòro. ẹ bá mi kí kábíyèsí. bàbá mi lé mi lọ. 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 ayé mi o. bàbá mi lé mi lọ. ayé mi o. Ẹni tó fà lọ́wọ́ sókè mọ́mì tó ní àfi tó o bá ṣubú ó tún pa á tán ó tún béèrè nǹkan tí ò yẹ ó béèrè. ọ̀pọ̀ ènìyàn ló wà láyé ó jẹ́ fọdọ̀ rẹ̀ ti sùn lọ́wọ́. ọ̀pọ̀ la fi ṣẹ́. Ńgbà èèyàn léèyàn kúrò lórí alẹ̀ alààyè mọ́mì tó tún sọ pé òun fẹ́ púròpù rẹ̀ ó tún fẹ́ gba nǹkan ìní ẹ̀ ta lè nìyẹn ta ni Makinde gan. ọlọ́run òkú ní gbogbo àgbà. Kí ni Makinde gbójúlé gan. ìjàmbá wà nílùú òyìnbó ni aláwọ̀ dúdú àtàláwọ̀ funfun. ìrètà fi níṣẹ́ sínú ayé mi ẹbí tó mi náwó. Mọ́mì mo ní o ṣí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ń bẹ́lẹ̀ bí iyẹ̀pẹ̀. ẹbí lé mi náwó. ìrè ayé mi. ìrè ayọ̀ mi lò. Ẹ sọ fún Akeredolu pé Fúlàní ti ta lọ́fà. ẹbí lé mi lọ́wọ́. ọmọ òre mi. gbogbo àgbáyé pátá. Ṣùgbọ́n Akeredolu a máa wò pé báyìí àwọn èèyàn tó wà àwọn kówó kàṣímù náà ṣe kàyẹn àwọn Fúlàní náà. Kókó ni o. ayé bàbá mi ìtẹ̀lórí o. Mo ní ọjọ́ tí o ṣí ọ̀rọ̀ ìfẹ́ lòmí mọ́mì wo máa gbọ́ wìrìwìrì gbogbo ẹ̀ lálẹ́ yìí. ọba o ọba tí sọ bòmí lẹ́nìyàn ọba tí sàtọ́jà mi o. Hallelujah. ó ti yá ẹ̀yin ọkùnrin ọ̀run iṣẹ́ ti bẹ̀rẹ̀ ẹ̀yin máa lẹ́ka ọ̀run balógun ọ̀run ti dé ó yá iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà nìyẹn. ajagunra iṣẹ́ ti yá ajagunra iṣẹ́ ti yá iṣẹ́ yá ò jàre ajagunra iṣẹ́ ti yá olórí òkú ọ̀run ajagunra iṣẹ́ ti yá ó ti yá ajagunra. Lọ́ọ̀fù rẹ̀dà iṣẹ́ ti yá jàre lálẹ́ yìí. Ajagunrabi iṣẹ́ ti yá. Bẹ́ẹ̀ni. Gbogbo ẹ̀yin aṣebi ayé. Ọwọ́ bà yín lálẹ́ yìí. Aṣebi, ọ̀sán ṣebi, òru ṣebi, ìmọ̀lẹ́ ṣebi, abẹ̀rẹ̀ mi. Ọlọ́run ẹ̀sán ti dé. Ó ti dé jàre. Jésù ní òkúté. Ó fa aláwọ̀ bàràdá. Ó fa àbúkọ̀ bàbàrà tí ò jẹ́ kékeré ó kọ́. Àbúkọ̀ bàbàrà tí ò jẹ́ kékeré ó kọ́. Ńgbà rẹ̀yàn lọ́sọ̀rùn àrè máa bọ̀ tán tó tún ní kófò kórìsó ọ̀run dá ogun lọ́lẹ̀ yìí. Ó yẹ ìdájọ́. Mo ní ọ̀run yóò dá ẹ lẹ́jọ́ o. Ọ̀run máa ṣèdájọ́ rẹ Makinde. Oníṣẹ́ ìdílé ayé,
ni agbọ́dùmọ̀ bí owó ọba tí ń gbẹ̀sán lára mẹ́sàn-án ọlọ́run ẹ̀san olùgbèjọba òwúrọ̀ ọba tó lè pa ọba tó lè jí ọba tó lè jí tó lè pa ni àpàkan ajíkan pàkàndẹ́kùn pàkàndẹ́rìn lókè wálẹ̀ lókè ṣe agbẹ́. ògo ni fọlọ́run lókè ọ̀run o. ọ̀rọ̀ mi ń ṣe àṣọ̀rọ̀ pé ẹni tí mo gbójú dé ó tẹ̀ ìgbé tàbí ìhà ọ̀gbọ̀gbọ̀ mo wí lọ́jọ́ sí bí a bá tú mi ẹ ò lè dè mí bí a bá dè mí ẹ ò lè tú mi kò sóòrì ìjà lásìkò lórúkọ tẹ̀lé mi ní tó máa bí mo ti bẹ̀rẹ̀ ayá kan níbojì òjijì ikú òjijì náà bẹ̀rẹ̀ òkú mi ò dá wá mi ò dá dúró mi ò dá iṣẹ́ ẹjọ́ bẹ̀lẹ́ yìí mo máa ṣe bí ayé ajílòbí ayé òpin ti dé ọwọ́ yìí ti bọ́ ìṣòro ti bá ayé gbogbo ibi tẹ́ ẹ ṣe iṣẹ́ ibi tẹ́ ẹ ṣe lórí lómi lórí ọmọ náà máa ó yẹ máa borí ṣe ó yẹ máa borí ṣe òkú lọ́jọ́ sí pé òkú lọ́jọ́ sí pé gbogbo ìdí ló máa wọ́wọ́ àti wọ́wọ́ ìdí ọ̀pọ̀ ó tú ọ̀run gbogbo ẹni náà ti ṣe ìrẹsì sínú ayé ó yẹ máa borí ṣe iṣẹ́ ibi yín ẹ máa jẹ́ ọwọ́ tó ẹ bá ti gbé ara ẹ̀ ó máa fi máa aláàdà kúrú sádà olórí ayé máa bá mi lòdì sọ̀rọ̀ yáyé máa bọ̀ sáyà bàkúrẹ́ màrí báyà máa lórí mú máa ká sa ó di àdàbí gbogbo oníṣẹ́ yìí ọwọ́ yìí ti pọ́ bóyá ó ti pọ́ ó ti jẹ́ yìí ó ti máa ṣe ọ̀rọ̀ ṣe àdàbíyà oníṣẹ́ yìí àdàbíyà gbogbo oníṣẹ́ ẹ̀ṣẹ̀ àdàbíyà àdàbíyà gbogbo oníṣẹ́ àdàbíyà ọdún rẹ̀ sátidé o àdàbíyà wájú torí ilé o àdàbíyà ẹ ò lè sábọ̀ o àdàbíyà mo náà lè sábọ̀ o àdàbíyà ọlọ́run rẹ̀ sátidé àdàbíyà ọlọ́run rẹ̀ dé o àdàbíyà. hallelujah àdàbí á bí wọ́n. Oh my God, mo ní àdàbí ó bí wọ́n. Ṣé o mà bá dàbí ó bí wọ́n ni? Àwọn oníṣẹ́ ibi, àwọn òṣìkà ènìyàn, àwọn aronimọ́fẹ́ni, àwọn abánijẹun tún máa ròṣẹ́ ibi sí ni. Àwọn tó ń sìn, àwọn tó ń fún lówó, tó tún mú lọ̀dí ògún lọ̀dí òòṣà. Àwọn tó lọ gbẹ́bọ òkùnkùn kalẹ̀ torí ìpín àti àyànmọ́ rẹ̀. Lórúkọ Jésù àdàbí òbí wọn. Hallelujah. Ẹ jẹ́ a máa rìn ṣóńlẹ̀ ká máa wọnú àdúrà yẹn lọ àti inú àwọn ọ̀rọ̀ yẹn. Torí pé Elédùmarè ẹni tó ní ayé ní ọ̀run. Àpáta ìjìnlẹ̀ ẹni tó dá ayé dá ohun gbogbo. Èmi ò ṣẹ̀ máa sọ pé gbogbo ohun tí ẹ̀dá bá ń ṣe láyé kó máa ṣe pẹ̀lú ètò Ọlọ́run. Bẹ́ẹ̀ nìyẹn bá ronú jinlẹ̀ ó yẹ kó mọ̀ pé Ọlọ́run ń bẹ láàyè. Ipòkípò tí ẹ̀dá bá dẹ̀ wà kó máa ronú pé lọ́jọ́ kan òun ó fi ayé yìí lẹ̀. Gbogbo ohun tó bá dẹ̀ wù kí ẹ̀dá máa ṣe, mo gbà pé Ọlọ́run aláàbò olùkan ṣoṣo ẹlẹ́dàá gbogbo ayé yóò ṣèdájọ́ tèmi tìrẹ. Lọ́jọ́ kan a ó jí iṣẹ́ ọwọ́ wa fún bàbá mi tí ń bẹ lọ́run. A ó sì sọ wípé Júdà rẹ̀ yẹ́lẹ̀ torí ewé ẹ̀rùn a máa wọ́gi ewé ṣùgbọ́n wọn ò bí ẹ̀rùn dá kó wọ́gi ọ̀pẹ. Ewé ọ̀pẹ kì í wọ̀. Mo gbàdúrà bí ìjì bá wù kó jà kò ní ja ilé rẹ. Ó dáa ká máa ṣe rere. Lóòótọ́ èèyàn rere kan ò sí ṣùgbọ́n èèyàn pọ̀ ní ìkà. Ṣùgbọ́n ó yẹ ká máa ṣe rere. Ṣé o ti pín ọ̀rọ̀ yìí? Ṣé o ti fẹ́ lòmí? Èmi á máa sọ̀rọ̀ fún gbogbo ènìyàn. Àwọn kan máa sọ wípé Makinde jẹ́ èèyàn rere. Ṣùgbọ́n ẹgbẹ́lẹ̀ a fẹ́ sọ̀rọ̀ báyìí. Èmi á máa sọ wípé ìkà ni. Wọ́n sì ní tògùn ẹni bá dáni lójú èèyàn á máa fi gbárí ni. Ṣùgbọ́n tí ẹ̀yin ò mọ̀
tí Ọlọ́run mọ̀. Ọwọ́ tó bá fún ẹ lóúnjẹ, dádì, mọ́mì, má ro ìdàrú o. Torí tó o bá ti gba ẹ̀mí èèyàn, Bíbélì sọ pé ẹni bá fi idà pa ènìyàn, a ó pa onítọ̀hún nípa idà. Mo ti sọ nínú program kan sẹ́yìn, mo sọ bí ikú Àjùmọ̀bí bó ti tọwọ́ àwọn èèyàn kan bọ́ọ̀lẹ̀. Ṣùgbọ́n mo tún padà sínú ọ̀rọ̀ yẹn. Ní tó mú mi padà ni pé Makinde fúnra rẹ̀ ló tún tọwọ́ bọ isà ejò. Ejò bá dẹ̀rẹ̀ èèyàn tó tọwọ́ bọ sà, ejò ò ní sẹ́yàn nínú sà, a máa tẹ̀lé ọwọ́ yẹn bọ̀ ni. Bó bá kù díẹ̀, bóyá ejò yẹn bá ti rí ìmọ́lẹ̀, a wá sa ọwọ́ yẹn. Ó jẹ́ kó mọ̀ pé òun rí. Máàmí Tolú Ahmed, ayé yín ò ní dàrú, ọfà ayé ò ní bà yín. Ẹni bá ní ẹ kú òní ó kú, ẹni bá ní ẹ kúrò lórí ilẹ̀ fóun lórúkọ Jésù ilẹ̀ á gbé mì. Ara ò ní ní yín. Gbọ́, ara kì í nílẹ̀, ara kì í ní omi, ara ò ní ní yín o. Ẹ ó rògo lù, orí lowó ẹ mà ká alẹ́ o. Mo sọ mo ní ọ̀rọ̀ tèmi gbáǹkọ́ gbẹ̀ni. Ẹni apètòpètò ká pọ́wọ́ rẹ̀ délẹ̀. Ẹni tó ṣe lóore. Tí ìyàwó Àjùmọ̀bí bá ń gbọ́ mi, bẹ́ẹ̀ ni ará Ọ̀yọ́ bá ń gbọ́ mi, mo kí ọba aládé, ọba gbogbo Olúbàdàn of Ìbàdàn. Ẹ mà ká alẹ́ bàbá, lórúkọ Jésù ẹ ò ní di rádaràda bí ẹ ti fi yèdénú tẹ́ńtẹ̀lé Yorùbá ṣe ṣàtọkàntọkàn. Bàbá, orí yín ò ní gbàbọ̀dè, ìtẹ́ yẹn ò ní gbóná. Nínú àwọn ọba tí ó kúkú ọ̀wọ̀ọ̀wọ̀ ẹ ò ní ní sí ń bẹ̀. Adé yín ò ní gbóná. Ẹ ó pẹ́ láyé bí kése ti ń pẹ́. Ẹ ó pẹ́ gẹ́gẹ́ bí ewé àkókò tá a jáyé ilé yín lórí. Ó nítorí kókókókó báyìí léwé àkókò. Nítorí egbùgbòdì rẹ̀ kì í fọ̀hùn kó má gúnṣẹ̀. Ẹ ń bá fewé ìdí òkòkò gúnṣẹ̀ kó bá lè pẹ́ láyé ni. Kábíyèsí, ẹ ó pẹ́ láyé bí pẹ́pẹ́ ti ń pẹ́ o. Bẹ́ẹ̀ ni ẹ ó gùn lẹ́mẹ̀ẹ́ bí ẹṣin ti ń gùn. Ẹ ò ní sọnù. Bàbá, lórúkọ Jésù, nínú gbogbo Olúbàdàn tó máa pẹ́ jù láyé, ẹ ó jẹ́ kan nínú wọn. Ẹni bá ṣàṣe yín, ilẹ̀ á gbé mì. Ẹni bá ní ibo lẹ fẹ́ gbà, bàbá, òkè á yalu ẹni bẹ́ẹ̀, ilẹ̀ á gbẹ́ni mímì. Kábíyèsí o, ọba kan ṣoṣo tá a pọ́n lẹ́nu. Lákòókò tá a ti sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, mo sì mọnú ẹ̀. Ó sì ní kí Yorùbá máa rìn ṣó. Don't relent. Ẹ má surrender. Ẹ máa tẹ̀síwájú. Bó bá wù ó wá yí padà lọ́la, ṣùgbọ́n ó sì wà lórí ọ̀rọ̀ rẹ̀. Ó sì dúró sórí májẹ̀mú rẹ̀. Kábíyèsí o. Ṣé ẹ rí ní àkókò yẹn? Àwọn ọba tó fẹ́ Makinde rèé. Wọ́n fẹ́ Àjùmọ̀bí. Ṣùgbọ́n ojú ẹni tó bá rò pé ò ní di nǹkan, ibi tó bá máa dé o máa débẹ̀. Ẹ jẹ́ sọ̀ọ́tọ́ fúnra wa. Ìbàdàn kúrò ní tí a bá pè ní ìlú kan, ọba kan. Òun ló yẹ ká máa pè ní the giant of Africa, the largest state of Africa. Òun ni ọba gbogbo ìlú. Ìbàdàn tóbi tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n kò wá ó wá dáa ká ní ọba kéréje. Èmi ò taka Àjùmọ̀bí. Tẹ́ ẹ bá wò, èmi ń ṣẹ̀ṣẹ̀ Ìbàdàn. Ṣùgbọ́n àwọn ìletò. Ṣé ẹni tó bá ṣẹ̀ àbí ẹni a mà pé àwọn olórí agboolé wà o. Àwọn olórí ẹbí sì wà. Baálẹ̀ sì wà. Ṣùgbọ́n ṣé ẹni tó dáràn ká fi ìlú agbègbè Alékúṣọ́ ká fi ṣe sáǹpù. Èèyàn ṣẹ̀ l'Alékúṣọ́, ṣé kó tó dọ̀dọ̀ Olúbàdàn, ṣé wọn ò ti para wọn kan tó yanjú ọ̀rọ̀? Òun l'Àjùmọ̀bí wò lákòókò náà tó ní ẹjẹ́ à ń lọ́ba sí ìgbèríko kí ọ̀rọ̀ wa bá lè yéra wa. Kò sọ pé òun sọ àwọn ọba yẹn gbé wọn lé orí Olúbàdàn. Ṣé
gbogbo Ọ̀ṣun state ṣe tó Ìbàdàn nìkan, gbogbo Ọ̀ṣun. Ifẹ̀ wà ńbẹ̀ o, Mọdákẹ́kẹ́, Òṣogbo, Gbọ̀ngán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ wá wo Ìbàdàn, àjòròsùn, ẹ wo bí Ìbàdàn ṣe tóbi tó. Ṣùgbọ́n ńgbà tí Mákindé débẹ̀, àti bẹ̀ ló ti bẹ̀rẹ̀, ó kọ́kọ́ dá àwọn ọba yẹn padà torí ẹ̀tanú àti ọba oníjẹkújẹ àná tó rọ àríwàsà. Mo ní tó o bá ṣe rere ara wa yá ọ bí. Òun náà lẹ ti gbọ́ yẹn, ọba tó torí owó tó fa Sunday ọmọ Adéyẹmọ lẹ̀ tó ní ikú ló jẹ. Kí wọ́n ní ìyàtọ̀ irú ọba bẹ́ẹ̀ àti Hẹ́rọ́dù tí áńgẹ́lì gbá ní kópa? Ẹ wá kí ló gbẹ̀yìn ọba? Àwa ò borí adé, torí ẹni bá borí adé ó nawọ́ sí ìrandíran rẹ̀. Ṣùgbọ́n à ń sọ nípa orúkọ ọba tó jẹ tó bàlújẹ́, ọba tó ṣe bí ìmọ̀dò, torí bó o bá ṣe bí ìmọ̀dò abàlújẹ́ ni. Ọba tó torí owó tó ta ènìyàn rẹ̀. Ẹ wo ọba gidi. Ẹ já padà síbi tá à ń lọ. Ṣé ti jíjẹ àbí ti mímu? Ẹ̀yin ará Ìbàdàn, ẹ dákun, ta ló ṣàfihàn Mákindé fún yín? Báwo la ṣe mọ Mákindé? Ẹ̀yin tẹ́ wà ń bí, tẹ́ ń gbọ́ mi lálẹ́ yìí, ẹ̀yin olùgbọ́ mi, ẹ máa bá mi tẹ lọ́ọ̀fù tẹ láì kó dẹ̀ bá mi pín. Ajumobi ni, Ajumobi àjùmọ̀ṣe. Nínú gómìnà tí Ọ̀yọ́ kọ́kọ́ sì lákọ̀ọ́kọ́ pé wọ́n sì, Ìbàdàn ó ṣẹrú ẹnikẹ́ni, wọ́n sì síyàn lẹ́ẹ̀mejì. Wọ́n sì Ajumobi lódindi ọdún 8. Ẹ rí i pé ṣùgbọ́n ẹ wá wọ́n máa lè èèyàn ìkà. Ajumobi débẹ̀, Ajumobi ló sì fà ọ́ kalẹ̀. Ṣùgbọ́n mọ̀ pé tí ń gbà mí èèyàn kì í lágbára lórí ohun gbogbo. Ọ̀nà tó gbà òun ló jẹ́ ká mọ̀ ọ́ ní political appointment. Ṣùgbọ́n torí pé wọn ò gbà sí lẹ́nu, tí primary election já ọ ní APC náà tẹ́wọ́ gbà ọ́. Ṣùgbọ́n gbogbo àwọn tó wá fẹ̀yìn pọ̀n ọ́ tán jáde fún ẹ, wọ́n fún ẹ ní security. Bí ò bá jẹ́ Sunday ọmọ Adéyẹmọ, Ajumobi ò bá ti rí ilé ẹ̀wọ̀ ìṣà, ò bá ti lọ sùn bẹ́ẹ̀. Ǹjẹ́ o rántí Kogi? Ajumobi, ẹ béèrè lọ́wọ́ ọmọ Adéyẹmọ, ṣé Kogi àbí Borno? Nílùú àwọn Ìgàrà nígbà wo lọ kàmpéènì, ẹ̀mí rẹ ò bá ti bọ̀. Ṣùgbọ́n torí àwọn ọmọ Adéyẹmọ, àwọn náà mà fẹ̀yìn pọ́n ọ, náà jẹ́ kọ́wọ́ yà ó tẹ̀ ọ́. Ó tún gbàgbé Ọ̀jọ́, àbó ti gbàgbé ilé epo Ọ̀jọ́. Nǹkan tí Ìbàdàn ríre tán ní ẹni tán dáná ogun yá yìí, ẹjẹ́ á gbé. Ṣùgbọ́n ẹni tó fi jẹ garage park lénìí, tó fi ṣe park garage lénìí, ẹni tó jẹ́ pé ó fi ṣe olórí, ó ti gbàgbé pé òun ni sharp shooter ìgbà náà, tá a rán pé kó dojú ogun kọ́. Ó ti gbàgbé àwọn ọ̀dàlẹ̀ èèyàn òun ló ṣe fi ṣe olórí gáràjì nílùú Ọ̀yọ́ lẹ́ni. Ṣùgbọ́n àwọn ni wọ́n lé ẹ̀mí rẹ̀ lákòókò náà. Àwọn
yìí náà gbìmọ̀ pọ̀ tí àwọn EFCC àbí kí lẹ́ ń pè é àti DSS ni wọ́n parapọ̀ àtàwọn ọmọ tá wọn ṣáàtútà wọn wọ́n gbalẹ̀ Sunday lọ ọmọ Adéyẹmọ tá lọ yìnbọn kóṣẹ́ ṣebí iṣẹ́ yẹn ló ṣe tán tó ló fà á lọ́wọ́ sókè ó endorse ẹ̀ àbí ńgbà tó wò pé ẹni ó lè domi rẹ nù ẹni tó lè gbómi ìjà kaná lóòótọ́ ló ti ń pariwo and you pick that segment Makinde pé Ajumobi ti ń sọ nínú ẹnu ẹ̀ pé òun ò ní pẹ́ kú ó ṣeé ṣe kó ń kú lọ́la ó ṣeé ṣe kó ń kú lọ́túnla lára rẹ̀ ò yá. How much do you give to all those doctors? Táyìn jẹ́ ti bàbá yẹn pa. Wọ́n tún pa bàbá yẹn tán. Èmi á máa sọ jáde gbogbo ẹnu mo fi sọ. Bí Makinde bá lòun ò mọ̀ nípa ikú Ajumobi ẹni kó bọ́ sí orí tẹlifíṣàn àtòrí rédíò nílùú Ìbàdàn kó sọ pé kóun gbogbo ọmọ tóun bí kó kú lójú òun. Ká wá wo pé èṣù ṣègbò kó wà látàrí kó wá wo tú tí eṣiṣẹ́ òfin pa. Ṣùgbọ́n ó ti gbàgbé pé ó máa kúrò lórí ipò yẹn lọ́jọ́ kan. Èèṣe láíláí èèṣe láíláí láíláí kọ́ èèṣe láíláí. Ṣùgbọ́n gbogbo téèyàn bá ń ṣe láyé kó máa rántí Ọlọ́run. Ajumobi tún kú tán. Ó ní tí Ajumobi ṣe é lẹ̀ ó rántí pé lọ́jọ́ kan ìwọ náà máa lọ sọ́run àrèmábọ̀. Ó tún tako òkú rẹ̀ ó nítorí pé ó ti kọ́ pé kéèyàn má sí èèyàn sínú GRA. Ó gbà ó Makinde ṣé èèyàn á máa bá òkú rojọ́ ni. Kó wá wo ọlá ọjọ́ kan ṣoṣo mami tẹ love tẹ like tó o bá wà ń bẹ̀ má wò mí ràn. Mo ń sọ̀rọ̀ tó gbá lásìkò lénìí yìí torí pé tí ìwọ náà bá ṣèkà bó o bá ṣe bí máa rántí àti sùn wọ náà. Máa rántí pé lọ́jọ́ kan ọkọ òròkò àyà ọlọ́ta ọkọ ó paran ìyàwó ò ní jẹ́ ń bẹ̀ sì ni ó máa dùn bí o bá délé kí o kílé bí o bá dọ́nà kó béèrè ọ̀nà ò dá láríra o àtọ̀run dọ́run. Ìwọ náà máa dẹ lẹ́mọ̀ṣọ́ àtọ̀run dọ́run rẹ bó o bá kú lóòótọ́ wọn máa sí ẹ bíi gómìnà àná ṣùgbọ́n máa rántí pé ayé máa béèrè áńgẹ́lì máa pàdé ọlọ́sẹ̀ kògbèjì lẹ́sẹ̀kẹsẹ̀ tó o bá wà nínú mọ́ṣúárì wọn ò tí ì wá o. Má bá gbé ẹ sínú pósí dákan pé bàbá rẹ̀ lé o ilé ló lọ tààràtà áńgẹ́lì ò tí ì dé o. Bó o bá ti ń wọnú bẹ̀rì grand yẹn nínú gírèfù yẹn tán ti sọ pé a fẹ́ eérú fún eérú a fún yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ tá a da yẹ̀pẹ̀ lé e wì táwọn ọmọ rẹ̀ ń bu yẹ̀pẹ̀ sórí rẹ̀ wì táwọn alágbàṣe ẹja da yẹ̀pẹ̀ sórí ìwèrè ẹjẹ́ ó máa bá tiẹ̀ lọ. Bẹ́ẹ̀ lẹ́lòmíì a máa ní onínúure ẹjẹ́ ń bu yẹ̀pẹ̀ sí. Ọba bu yẹ̀pẹ̀ sí tán mọ́mì tán ti rí pé ìpósí rẹ̀ ti ń dí àwọn áńgẹ́lì abá dé. Àwa ni dìde. Àwa ni ó yá dìde. Kí ni eléyìí ń kọ́? Táíwò Ọládélé Kàrímù Tokyo ló kí ni? Mad money back to sender. You are a crazy man.
ẹ fi ilẹ̀ kó máa sọ rádaràdá tiẹ̀. I'm not having your time. Èyí tí mò ń sọ ni kẹ́ ẹ máa gbọ́ mọ́ mi. Ṣé ọmọ Makinde ni ọ́? Ọfà òjijì ló máa bà ẹ́ pẹ̀lú àṣẹ Elédùmarè. Èyí tí mò ń sọ rèé. Ṣé ti rí wọn? Ńgbà bá dáyẹ pẹ̀lú ẹ lórí àti iṣẹ́ ibi ọwọ́ rẹ tán. Ẹ wájọ kùnà, ẹ jọ parun. Àwọn áńgẹ́lì á wá béèrè lọ́wọ́ yín pé iṣẹ́ ibi tẹ́ ẹ ṣe. Mami, kí ló fẹ́ wí? Dádì, kí ló fẹ́ wí? Wèrè Táíwò, Ọládélé Kàrímù, kí ló fẹ́ wí lọ́jọ́ náà? In tó máa ń dùn mí jù nínú ọ̀rọ̀ àwọn wèrè wọ̀nyí, ó ní pé ẹ ò mọ iṣẹ́ ibi tó ń ṣe ní ìkọ̀kọ̀. Èló ni wọ́n fún yín kẹ́ ẹ tó máa wá jà fún wọn ń ta. Aláǹbàlújẹ́, ẹlẹ́ǹpúròpù òkú tó ti kú. Ńgbà Makinde ní ohun òjá wọn jẹ́ sìnkú ẹ̀. Níbo ni wèrè ara rẹ̀ wọ̀ Táíwò tó ò lè sọ̀rọ̀ ńgbà náà? Tìrantìran ló máa ṣègbé pẹ̀lú Makinde lórúkọ Jésù. Torí Bíbélì sọ pé ká sọ fún ènìyàn burúkú kì yóò dára fún. Bẹ́ẹ̀ ni ìwọ wèrè yìí sì ń gbààwẹ̀. Ara àwọn ènìyàn tán lọ tán fi ilé Sunday Igboho àwọn rèé o, àwọn lẹ̀ rí. Ìrandíran bàbá ńlá bàbá kù rẹ̀ ò ní tí mo ní láyé. Ṣùgbọ́n ẹ jẹ́ máa rìn ìṣó nínú ìrìn àjò náà. Admin má blọ́ọ̀kì ẹ o. Torí ká Bíbélì sọ pé kó bá a lè ṣègbé ni. Ó tún gbéra, ó lóun mọ̀ ń pa rẹ̀. Kán wá lọ sí kínni. Kán lọ kọ sẹ́tímẹ́ǹtì. Òun mọ gbogbo nǹkan tó ní. Òun fẹ́ gbẹ́sẹ̀ lé. Ṣé ìyẹn á máa bókù rojọ́ ni? Ṣé ìyẹn á máa bá òkú rojọ́? Nítorí pé ayé èèyàn, ayé Makinde ò lè dá mọ́. Ẹ wo ṣọ́ọ̀ṣì tó wó dànù ní Ìwó road. Ṣókọdè ní eléni. Ṣùgbọ́n tá ẹ bá ti rí wọn, àwọn tó fẹ́ jẹ́ ká kú sóko ẹrú, àwọn ni wọ́n máa ń jẹ́ fake name. Táíwò, Ọládélé Kàrímù, àwọn ọmọọṣẹ́ Tokyo, àwọn ọmọọṣẹ́ àwọn apààyàn. Ṣùgbọ́n tó o bá rí wọn, o ò ní mọ̀ pé àwọn ni. Àwọn náà kó sórí social media láti wá máa confuse àwọn èèyàn. Ṣùgbọ́n tó o bá rí wọn, wọ́n á máa ṣiṣẹ́ ìkà. Ṣé o rí pé o ti ṣègbé? Pẹ̀lú APC tó dárúkọ yẹn, ègbé ló máa dé bá ọ lórúkọ Jésù. Bíbélì sọ wípé kí n sọ fún ènìyàn wípé kì yóò dára fún. Lórúkọ Jésù kò ní dára fún ọ pẹ̀lú ìran rẹ. Táíwò, Ọládélé, mo sọ pẹ̀lú àṣẹ Elédùmarè. Bá a bá bí ọ tó dánú ẹ̀jẹ̀ jáde, tó rìn nínú oṣù kẹsàn-án, tá a bí ọ jáde nínú oṣù obìnrin gbé ọ jáde, bá a fabẹ gbé ọ jáde, lọ́jọ́ tá a bí ọ tá a fomi wẹ̀ ọ gbọ́ dáadáa. Ó ní kù ibà ìtàlímù kùtàlíà làṣẹ atẹ́gùn tó kọ́kọ́ fẹ́ sí ọ láyé. Lórúkọ Jésù, o ò tún jẹ́ nìyàn mọ́. Ìrandíran rẹ, ibi tí Ajumobi lọ, ibẹ̀ náà ló lọ kọjọ́ méje ó tó pé lórúkọ Jésù. Ó ní back to sender. Orí rẹ ti gbé, àyà rẹ sì ti gbà á. Torí àlà alábàáhùn òun ló fi ń kògbẹ́ tó báyà. Àyà ejò ló máa fi ń fà ńlẹ̀. Lórúkọ Jésù, wàá wọnú òkùnkùn lọ ni. Ẹ̀yin ni confusion, wọ́n máa lọ dá confusion lẹ́wọ̀n ní kẹgbà. Ẹ jẹ́ tẹ̀síwájú. Makinde ẹni èpè ẹni ẹ̀gún ni. Òun ló gbé pé ẹ jẹ́ á lọ bá Ajumobi láti ṣe kínní. A fẹ́ pròpù ẹ̀ látọdún kelo sí jọ̀wọ́. Ó pààyàn. Ìwọ ẹ pààyàn. Ẹran lọ sọ́run tán. O tún tírẹ́tì company yẹn. Ṣé o fẹ́ sọ ilé àwọn òbí rẹ̀ dahoro ni? Kò ní dáa fún wọn pẹ̀lú ìwà àti Makinde o. I will not block you, but you will die. Àwọn ọmọ rẹ wọ́n máa run lójú ẹ̀. Ó ní kú o. Ṣùgbọ́n ọmọ rẹ wàá máa fọwọ́ rẹ sí ọmọ rẹ ní kọ̀ọ̀kan ní lórúkọ Jésù. Torí pé bẹ́ẹ̀ bá dá ẹ̀mí Ajumobi légbodò lókù.
tẹ́ ẹ tún tírẹ́tì ìyàwó àti ọmọ rẹ̀ Ọlọ́run wà fún yín bẹ̀. Ẹ̀yin náà lẹ parapọ̀. Èmi mo ní péèjì yìí kò sì ṣe tìrandíran rẹ̀ kì í tẹ̀ ṣe tàjùmọ̀bí torí pé ìwọ tó ń jẹ lábẹ́ àjùmọ̀bí tẹ̀ ń ṣiṣẹ́ ibi káàkiri ojú inú rẹ̀ máa fọ́ dànù tójú ayé rẹ̀ máa fọ́ lórúkọ Jésù ogun ọ̀run máa fọ́ ẹ lójú ni. Inú mi máa ń dùn láti máa meet irú ẹ̀yin báyìí. A wá parí iṣẹ́ ayé ẹ èbí fọ́tò ẹ náà ló wà ń bẹ̀. A máa wádìí ẹ. We will trace you and we will catch you. Don't worry, this is your time. Àkókò ní láti máa mú yín ẹ̀yin oníṣẹ́ ibi tẹ́ ẹ máa ń wá sórí social media. We are ready for all of you this time. Ẹ rò pé tẹ́ ẹ ń ṣe láyé ìgbà yẹn tẹ́ ẹ rán DSS sí wa. Ẹ máa rán DSS yín. A wà lé fún yín. We will pick you. We will locate you when you are. And when it is time for you, don't worry. Ẹ̀jẹ̀ rẹ máa ṣàn lẹ́lẹ̀. Don't run away o. Be there. I've told admin should not block you. Torí tó bá block yẹ ẹ̀ṣẹ̀ ni. Iṣẹ́ tí Àjùmọ̀bí ṣẹlẹ̀ ti rí yẹn. Àwọn ò ní parọ́ fún yín, èmi máa sòtítọ́ fún yín ni. Bó bá wù kó gbọ́, bó bá wù kó kọ̀, ẹni ègbé ni ó padà sí. Èmi ṣe rí Àjùmọ̀bí ẹni ìkà ni. Òun fúnra rẹ̀ ẹni ìkà ni. Ṣùgbọ́n ènìyàn tí mo fi ń kọ́ yín nínú ẹ̀ ni pé bí ènìyàn bá ràn ọ́ lọ́wọ́ mami má ṣe bí sí. Bí ènìyàn bá ń ṣe rere sí ọ má ṣe bí sí. Fàálẹ̀ fún Ọlọ́run kí Ọlọ́run Elédùmarè kó ṣèdájọ́ irú ẹni bẹ́ẹ̀. Bíbélì sọ pé tèmi ní ẹ̀san èmi ó sì gbà á. Bí Olúwa ti ń bẹ bí ẹ̀mí rẹ̀ wà láàyè Ọlọ́run á wọ irú àwọn áńgẹ́lì tó sọ̀kalẹ̀ lákòókò yìí àtàwọn tó fẹ́ ṣílẹ̀kùn gbogbo àgbáyé lọ́wọ́lọ́wọ́ irú Táíwò tó wà ń bì báyìí lórúkọ Jésù orí àgbàbọ̀dé ni. Bẹ́ẹ̀ ló máa rí. Gbogbo abiyamọ ṣàmì, gbogbo ọkùnrin ṣàmì, obìnrin tó ṣe nǹkan oṣù láyé ṣàmì, àwọn tí wọn ò ṣe nǹkan oṣù mọ́ láyé wọ́n ṣàmì, opó tó pàdánù ọkọ wọn lánìí wọ́n ṣàmì, àwọn tó pàdánù bàbá wọn lẹ́ni ṣàmì, àwọn tó bímọ rí wọ́n ṣàmì, àwọn afọ́jú ṣàmì, àwọn aríran ṣàmì. Tá a bá rí wòlíì aríran tó lòun fẹ́ wẹ̀ dànù lórí ẹ̀ látẹ̀ni lọ wọn ò ní rí wẹ̀. Mo sọ bí wòlíì afọ́jú lórúkọ Jésù ayé sọ ẹ́ sínú òkùnkùn àìmárìdì. Oyin kò orí ẹ ò ní gbàbọdè o ò ní bá wọn kúkú ọwọwọ. Tán bá ti rí pé o ti ń sọ òtítọ́ ọ̀rọ̀ àwọn awá fò wá wọ́n fẹ́ wá distract yẹ kúrò nínú tó ń ṣe yẹn kì í sì ṣerú ẹ̀. Kì í ṣerú ẹ̀ ló máa distract sí mi torí pé iná ni mí ọmọ òrọ́ra kì í mójú ẹni tó dáa. Ìdí ńlá ni mi téèyàn kan ò lè gbé. Bí mi ò gbélé máa gbátẹ́gùn bí mi gbátẹ́gùn máa gbérawé késékésé. Don't worry. The only thing you can do, you go and block you go and remove your picture over there. Kándù kalayé rẹ̀ jẹ́ àtàlẹ́ ó ya wèrè káàkiri ẹgbòrò Ọ̀yọ́ òun náà ni. Bí Olúwa ti ń bẹ tẹ̀mí rẹ̀ wà láàyè. Kí ló dé tẹ̀yìn olóṣèlú jẹ́ ìka èèyàn? Tẹ́tẹ́ ẹ̀ bá pààyàn ẹ ò lè ṣèjọba location 419 fúnra yín ni. Why do you assassin yourself? Àwọn ọmọ ológo tó yẹ kán ran orí ilẹ̀ Yorùbá lọ́wọ́ ẹ ti assassin wọn ẹ ti pa wọ́n dànù. Ẹ ti lé ọ̀pọ̀ ènìyàn nílé ẹ ò jẹ́ lè ráyè padà wá. Bí èèyàn bá ti ń sòtítọ́ ọ̀rọ̀ and you will now go in there and be testing rubbish. Torí pé Elédùmarè àkàndá èèyàn ẹni tí Ọlọ́run rán èèyàn sí. A ò lè jà fókù ọ̀run. Ṣùgbọ́n àwa tá a wà láyé ẹ jẹ́ a máa ṣe rere. Ènìyàn láyé a máa
máa tẹ̀síwájú nínú ìṣerere ẹ̀. Ẹ̀rùn kì í dá kí ewé ọ̀pẹ kó gbẹ dànù, ó ṣe èèwọ̀, á tún máa rún sí ni. Gbogbo tí ẹ̀dá bá ń ṣe láyé kó máa ṣe pẹ̀lú ètò Ọlọ́run. Ìwà lẹ́wà, màmá mi ẹ mà káalẹ́ o. Gbogbo ìwà tó o bá hù máa ṣe pẹ̀lú ètò Ọlọ́run. Má torí tó o fẹ́ dà kó o máa promise fake something to people. Má rí tó o fẹ́ dà láyé tán. Màmá mi ìwà lẹ́wà ẹ káalẹ́. Búkì Bùkọ́lá ẹ mà káalẹ́. Má rí tó o fẹ́ dà láyé tán kó o máa sọ wípé o wá ń ṣe bí ti ẹni tí ó ràn ọ́ lọ́wọ́. Because you use a tactics, you think you are a politician. O lè lo ọpọlọ. No! Go and stop it. To become a something in life, kò dídán náà kó o pààyàn kó o tó jẹ́ ní tó fẹ́ dà. Má jẹ́ pretender. Ìgbẹ̀yìn pretender ò kì í dá. Let me tell you the truth. Ìgbẹ̀yìn pretender, when you call yourself a pretender, àwọn tó jẹ́ pretender tó ń jẹ́ pé wọ́n kà máa dọ́jà ara wọn, you don't want to know them, they will call you they are a good man, wọ́n dem pretend ni àwọn lòún rí dán àwọn náà máa ń padà di pretender, àwọn tí ń dalẹ̀. When you look at the story of Judas Iscariot, wàá rí pé pretender ni, but it's a pretender. Pretender become a trader. Àwọn tó ń betray èèyàn. When you look at Ajumobi, he's a betrayer. Ó máa ń tètè padà lẹ́yìn ẹni. Ẹ wo ìrìn àjò nínú ẹgbẹ́ PDP, òun àti Oshokomale. Ẹ wo bó ti betray di gbogbo wọn lọ́yọ̀ọ́. But now, he now be looking for a favor rise of the people because he's looking for the second time. Àwọn nǹkan tó yẹ kí Yorùbá máa wò lákòókò yìí rèé. Àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ máa ṣọ́ lákòókò yìí rèé. Àwọn ìrìn àjò tó yẹ kó o máa rìn lákòókò yìí rèé. We are not working for APC. APC is a devil and PDP is a killer. The two party, all the party in Nigeria, they are killed. They are killed innocent every day. Báwo mo ṣe máa ní mo fẹ́ lọ jẹ́ olóṣèlú? I'm a prophet of God. I won't be a politician. Meaning there is never be a politician. Even Yoruba stand today, mo máa tún fẹnu gbogbo ẹnu sọ. Mi ò lè jẹ́ òṣèlú láàrin yín láyé. Títí máa fi tẹ́rí gbaṣọ. I will become a prophet and the prophet will be prophet for my life. That is it. Prophet mi a máa jẹ́ prophet mi títí mo fi kú nù. Torí pé bí mo bá jẹ́ olóṣèlú, it will be difficult for me to be telling you the truth. Don't go into one place or another. If you want to stand as a pastor, stand as a pastor. Kò sí oyè tó tún ga ju prophet láyé. Kò sí oyè tó tó. Pápátá, you are a bishop, you are a deacon, you are archbishop, you are mother of bishop. I'm a prophet. Kò sóyè tó ga jù lọ. Torí pé wòlíì ni mí, èmi ni máa fọba jẹ, èmi ni máa ríran pé pásítọ̀ yẹn o, wòlíì yẹn o, president yẹn o, ìrìn àjò tó ń rìn rèé tí mo bá béèrè lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run yóò sì fi hàn. I'm not after your money. Look at this stupid guy tó ń sọ rubbish lẹ́nu. Ó ṣe dúró kájọ máa ṣe conversation yẹn lọ. Kó o wá dọ̀la kó o padà wá comment. Kó o bá rí pé ogun ọ̀run máa kọlù ẹ̀. Àdàbí tí mo bá jẹpo tí mo jẹyọ yín tí mo gbowó àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ yín lókun. Ṣùgbọ́n tí mo bá dúró nínú Kristi, Ọlọ́run Ẹlẹ́dùmarè, ẹni tí mo fẹ̀yìn méjì,
ẹni tí mo dúró lórí àpáta tí mò ń ké pè lójoojúmọ́ kó tó pé ọjọ́ 14 wàá di afọ́jú lórúkọ Jésù. Orí ẹ̀ ló gbà lẹ́nu. Mi kì í fẹ́ fi gbogbo ẹ̀yin tẹ́ máa ń comment bad comment yẹn mi ì fẹ́ fi yín ré ṣùgbọ́n àwẹ̀ ti parí. Gbogbo ẹnikẹ́ni torí mi ìwà page yẹn wá disturb ẹ̀ tó bá dẹ̀ sọ pé kò sí evidence go to court we will see n tí mo sọ. Kí ló fà á tó sọ pé o fẹ́ proof o fẹ́ gbé gbogbo company o fẹ́ gba gbogbo nǹkan ìní Ajumobi? Yorùbá ni wá. Hausa ń bá yín fà á lẹ́ni. Hausa ń bá yín fà á lẹ́ni pé àwọn ní àwọn ọ̀pọ̀ èèyàn táwọn lè fi dìbò pé kò sí tó jọ pé Yorùbá lọ́kàn bóyá Hausa lọ́kàn pé àwọn ṣe kí ni o àwọn gan ready àti lọ 4 years more. They want to become a slave to everybody. Ṣùgbọ́n ẹyẹ yín ò sí. All of you are looking I want to become a president. Yìí tó fẹ́ jẹ gómìnà tó fẹ́ jẹ gómìnà. Ẹ̀yin dìdí ilẹ̀ Yorùbá náà because of 20,000 5,000 naira they want to give it to you. You are ready to vote for the right person. And you can sign the petition. Ẹ kọ ẹ sign. People are shouting. Mommy, I'm living successfully. I'm still dating someone something. I have my own company that I'm running. Mo ní ilé iṣẹ́ tèmi. When you are looking Omoba Abiodun Consulting Company, I have it. I know they were well organization. Mo ní workers tí mo san salary fún. I'm not after pastors. I really thank God since you know me. Kò sẹ́ni tó lè sọ pé mo pè ń lọ́jọ́ pé mo rí ìran sí pé ẹ san $1,000 ẹ san $2,000 fún mi. Me are not doing that. Látọjọ́ tá a ti ń ṣe é bọ̀ mi ì sì sọ pé mo fẹ́ ta pure water ẹ wá ro mi 100,000. No, I'm not the type. Ibi tí mo dẹ̀ attempt church tèmi à ń fi ìdá mẹ́wàá wa lọ fún àwọn aláìní bàbá ni. We are not paying a tithe. Ọmọ ọba Abiodun bẹ́ẹ̀ bá gbọ́ Great Chapel the prayer ministry Great Chapel wa. I will buy tithe and buy offering. It's a free to everybody. Pray and go. Pray and worship your God and go in your home. If you have something to give freely, that is why Timothy boss in any circumstances. Tí mo bá gbowó lọ́wọ́ rẹ, tí mi ṣe tí mo gbowó lọ́wọ́ rẹ sí bọ́ọ̀tà kò wá sọ. Eléyìí ni Ọlọ́run máa fi dìde láti gbèjà àwọn aláìṣẹ̀. Láti bá ẹ̀yin olè ìkàwé. Ẹ̀yin pásítọ̀, ẹ̀yin àfáà, ẹ̀yin ìmáàmù. Ìjọ wo lórí babaláwo kó wá bọ́ sórí social media kó bẹ̀rẹ̀ sí comment pé irọ́ lẹ̀ ń pa máa wà. But all the pastors you are now be selling babaláwo olórí burúkú ẹ̀yin wèrè ẹ̀yà die babaláwo kó kú oníṣègùn kó kú. What of pastor? Pastor that are doing bad things. The pastor that kill many people. Àwọn tẹ́ ń jẹ́ ọmọ ọlọ́mọ gbé. Is that so? Bíbélì sọ pé ó ní ìgbàgbọ́ láìsí iṣẹ́ ó ní òkú ni. Because Makinde is coming to your church, you want to be painting your church, it will be in another church for you. Because you are a Muslim, Makinde are making another machalachi for you. You want to sanwó Ramadan. That is why they have been praised here. Kò ní dá fún gbogbo yín. Tẹ̀yin olóṣèlú, tẹ̀yin Tinubu, tẹ̀yin Buhari, tẹ̀yin gbogbo wọn. Orí wọn gbogbo wọn dàrú. Look at this statement bí lẹ́kọ̀ọ́ tí Jésù kan sí l'Abuja tí ìmáàmù yẹn tó sọ òtítọ́ ọ̀rọ̀. Àwọn kan dẹ̀ kọ́ra àwọn yẹn lọ́jọ́ kúrò lórí oyè. Ṣé ẹ̀dẹ̀ ní kí Nàìjíríà ó dà? You refuse to hear a truth. Orílẹ̀-èdè tó bá ti kọ̀ láti gbọ́ òdodo, orílẹ̀-èdè òun máa parun ni. Ọmọ ìgbé òṣà ní ṣègbè. Ẹ wá máa pretend you be now be covering them. Torí pé ń cover wọn, òun ló jẹ́ ká máa pa yín bí ẹni pẹ́ràn. Ṣé Ọ̀ṣínbàjò fẹ́ sọ pé wọn ò mọ̀ nípa àwọn ò mọ̀ bandits? Ṣé Buhari fẹ́ sọ pé wọn ò mọ̀ bandits?
Tinubu sọ pé òun kò mọ bandits àbí Tinubu fẹ́ sọ pé òun ò mọ̀ nípa bandits Ọbásanjọ́ fẹ́ sọ pé òun ò mọ̀ nípa bandits àbí Babangida tó ń gbò gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ mẹ́ẹ̀ fẹ́ mọ̀ pé òun ò mọ̀ nípa bandits who is remain in Nigeria ṣé Goodluck fẹ́ sọ pé òun ò mọ̀ nípa bandits before you now be telling us lie. All of them know them. You are using them to threaten themselves. Yoruba, you are still praising God. Thank God that the bandits is not coming to Yoruba land. Thank God the Boko Haram is not coming to your own. Because you are not yet to provide a president. When you provide a president in 2023, bandits is coming to Yoruba land. Will not become an operate. That is time you will see. Ìgbà yẹn ni wèrè tó wá sọ̀rọ̀ yìí nísinsìnyí ló máa mà pé ogun ìyá máa jẹun náà. You will now see Makinde will take his home passport and run away to go to America. Available flight ló máa bá lọ. Jótán. Wèrè tó dẹ̀ wá sọ̀rọ̀ yìí tára rẹ̀ ò bá yá tó bá gbé lọ hospital sí owó ńlá ni yóò lọ san bẹ̀. Makinde free education free treatment ló ń wá gbà. Owó oúnjẹ tí Makinde ṣe fún oúnjẹ lóúnjẹ àmàlà tí ń ṣe sísì jẹ lálẹ́ nílùú Ìbàdàn lálẹ́ bá sì sọ̀rọ̀ yìí àti wéédú ọ̀fẹ́ ló jẹ́ kò ṣe kọ́bọ̀ kò mọye tí ń repo kò mọye ẹran rẹran bádìyẹ bá tóbi wọ́n wàá kóba nínú governor office rẹ̀ ń bẹ̀ ni yóò tún wọ́ àwọn ọmọ ọlọ́mọ lọ lóru tí ò ní kó security lẹ́yìn tí yóò tún lọ kọ́ àwọn ọmọ olóṣó ẹyẹ máa fọwọ́ pa ńlá yàfọ́ máa pọ́n lórí yóò lápẹtẹ yóò lọ kí náà pé ibi challenge un ibi táwọn ọmọ tí táwọn ọmọ ọlọ́mọ tí ìyá wọn ò rówó tọ́ wọn àìmọye àwọn ọmọ UI tán kó bẹ̀ tán ṣe olóṣó àwọn tí ń complain láàrin gbòòrò sí ṣé bẹ́ẹ̀ ṣe gbà àwẹ̀ bí ọdún méje sẹ́yìn lẹ ti ń gbà á lákòókò yìí ẹ lọ sórí social media ẹ rí rẹpẹtẹ chatting wa ń bẹ how are you my boyfriend how are you you know that mo ń gba Ramadan lọ́wọ́ but I didn't have something to open my mouth àbí ẹnu ẹ tó di okay come and meet me in junction adé pàdé in junction tábà ti ṣínú tán kọ́ ẹ máa ṣaṣẹ́ wàá pàdé olóṣó mọ́mì adé sọ fún ẹ pé tẹ́wọ̀n bá ṣínú tán ọmọ àjọmọ ẹ play going àbí ọlọ́jọ́ máa sọ ẹ play máa play lọ tó bá di 4:30 wọ́n á wẹ owó ń ká àbí kílẹ̀ máa ń wẹ̀ wọ́n á ní wọ́n á wẹ jánábà àwẹ̀ tún lọ́nu people are complaining ẹ̀dẹ̀ ní kọ́lọ́run ó gbọ́ àwẹ̀ tó ń gbà tó jẹ́ pé ẹ̀yin honorable wọ̀nyí ẹ̀yin lẹ́ ń kọ́ àwọn ọmọ yẹn níṣẹ́ because they are giving you 100,000 ẹ wá wo ọmọ branica àmọye ọmọ tán ti ṣògùn owó wọn á bẹ́ lòmíín ṣùtán sí wọn á yọ áǹkì kẹ́ bá lè dépò ṣé ìyẹn wá jẹ́ ẹ̀ka ń waste àwọn ọmọ ọlọ́mọ ìyẹn oògùn kọ́ ni wọ́n fi yẹn ṣe agbo ọ̀dájú lẹ́ fi ń ṣe ẹ wo àwọn ọmọ mo rí ọmọ ọdún 8 ó ti ń jọ máa gbé torí 5,000 torí 5,000 torí 5,000 and people now be saying àwa làwa ń bẹ̀ look at this all these rich people tán lọ sọ nìkan kí náà fún wọn káàpù èlò náà ta káàpù how much they are selling cap lẹ́kọ̀ọ́ 1,500 ẹ̀dẹ̀ tẹ̀ Tinubu síwájú ẹ̀ they are give you cap 1,500 you now go and be kai bàbá o ẹ̀rí pẹ́ ti ya wèrè but you have forgotten how Sanwó-Olú paying a soldier in Lagos State tán pa àwọn ọmọ ní SARS. ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kí gbogbo yín mọ̀ pé gbogbo ìwà tẹ́ ẹ bá ń hù Ọlọ́run olùdájọ́ yóò ṣèdájọ́ yín ní kọ̀ọ̀kan. gbogbo tẹ́ bá wù kẹ́ ẹ máa ṣe Elédùmarè ń bọ̀ láti ṣe kíni láti gbẹ̀san lára yín. àwọn ẹlòmíì á lórúkọ olórúkọ wọ́n á lórúkọ kírísítẹ̀nì ni wọ́n á lọ lórúkọ mùsùlùmí wọ́n á máa fi ṣe ibi lórí social media káàkiri nígbà tí kírísítẹ̀nì bá wà á máa bú mùsùlùmí náà á máa bú kírísítẹ̀nì.
ẹ gbúdọ̀ ṣe kíni. Tẹ́ bá tún wo Alájà Àmọ̀kẹ́, ṣé Àmọ̀kẹ́ ni, nígbà tóun náà wá gbé Alájà, kì í sì sorúkọ rẹ̀ o, ó bá gbé Alájà Àmọ̀kẹ́ síbi, òun wá sọ dáadáa. Nígbà bá yá wọn wá máa bú àwọn alájà. Ẹ̀yin ò ṣe gbé orúkọ ti yín jáde, ẹ ṣe gbójú yín jáde ká mọ̀ pé ìwọlẹ̀ ni ìkà náà kan lè sọ̀kúta pa ọ́, kó o bá lè ṣègbé lódindi. Kò yẹ kó o sọ pé Àmọ̀kẹ́ ni ẹ̀, kó o gbé orúkọ rẹ tó ń jẹ́ yẹn gẹ́gẹ́ kó o wá kọ́ sísàlẹ̀ káyé ẹ bá lè rún. Ṣé bí orílẹ̀-èdè yìí ṣe ń dà lẹ́ni tá ń pa àwọn ọmọ ọlọ́mọ, táwọn ọmọ ọdún mẹ́jọ ń gbéyàn lọ fẹ́ ṣòwò, irú àwọn eléyìí náà máa sọ pé wọ́n ra iPhone fún àwọn ọmọ wọn láti lọ́ọ́ máa fi ṣe yahoo ṣe ti ríran wò. Ẹ̀yin Yorùbá, ó ní mo ṣe ń sọ fún yín pé ibi tá à ń lọ sì jìnnà, ibi tá à ń lọ ṣe kí ni ó sì jìnnà. Irú àwọn èèyàn wọ̀nyí tá a bá ń wá wọn tá à ń rí wọn, ó yẹ ká pa wọ́n dànù láwùjọ wa ni, kì í ṣe irú àwọn èèyàn tó yẹ ká máa bá yan gan. Ṣé bó bá jẹ́ mùsùlùmí lóòótọ́, ṣé bá Ànábì ṣe ayé nìyẹn? Bó bá sì jẹ́ kìrìsìtẹ́nì, ṣé bí kìrìsìtẹ́nì ṣé bí Jésù àtàwọn èèyàn tán rìn nínú ìgbàgbọ́, ṣé bá ṣe ayé nìyẹn? Bó bá sì jẹ́ babaláwo, ṣé bí ẹsẹ̀ Ẹ̀fà rẹ ṣe sọ fún ọ, àbí àwọn òòṣà tẹ́ ń sìn, ṣé àwọn òòṣà máa ṣe bí? Èṣù tẹ́ ń gbàdúrà lé lórí gan pé ó yá kúkú lójoojúmọ́, Sátánì dáì, ó ń bá Ọlọ́run jẹun ní ẹnu kú ẹnu lójoojúmọ́ ni. Ṣùgbọ́n torí pé ẹ ò rẹ́ni bá yín wí, ẹ ò ní làákàyè, òun ló jẹ́ kẹ́ máa bọ́ sí gbogbo orí péjì onípéjì téèyàn máa sọ ọ̀rọ̀ tó yẹ kẹ́ ẹ jókòó tì, kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ nínú ẹ̀, ẹ wàá bọ́ ọbẹ̀, ẹ wàá máa sọ rádaràda. Nítorí pé ìwà kò ní ṣàìṣe ìwà oníwà. Tẹ́ ẹ bá dẹ̀ wo irú àwọn èèyàn tá ń sọ̀rọ̀ wọ̀nyí, bóyá politician jálè wọn, bóyá àwọn tí wọ́n kówó Èkó jẹ, àwọn tá ń kówó ìlú kan jẹ tó ti ń fún wọn ní tẹ́tẹ́ kọ́bọ̀, tí a bá dẹ̀ wo ìran wọn, ayé wọn ò sunwọ̀n. I met one kan nígbà tí kan tó bú wa lọ́jọ́ kan ní last December. Ẹnìyẹn wá sórí péjì wa ń bí, ó sì àsọ gbogbo tó sọ tó yẹ kó sọ náà. Mi àwọn ọmọ mi ò sọ kankan. Àwọn èèyàn wá trace ẹ̀, àwa abẹ̀rẹ̀ sí ń wọ inbox yẹ, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí mẹ́sẹ̀jì ẹ̀. Mami ẹ wá wò, ńgbà tá mẹ́sẹ̀jì ẹ̀ débì kan, òun fúnra ẹ̀ ó wá sọ ibi tí ó wà ńgbà tá a máa débẹ̀. Ẹ wá wò, ẹgbẹ́ kọ́tà báyìí ló ń gbé. Tẹ́ bá wo ibi tó ń gbé, ẹgbẹ́ kọ́tà, ẹ jẹ́ ń jíwèé bẹ̀. Tẹ́ bá lọ Agége Capitol Road, tẹ́ bá dé Capitol, bíi pé èèyàn fẹ́ máa lọ sí, èèyàn fẹ́ padà sí AP, kéèyàn fẹ́ máa lọ táwọn tó bá máa Gégé dáadáa, kéèyàn máa lọ sí ọ̀nà post office lágége. Ẹ̀yìn ojú rin yẹn, àwọn ilé kan báyìí tán kọ́ síbẹ̀, wọ́n ti wọlé yẹn sí láti fi ṣojú rin o. Ilé yẹn lára àwọn ibi tán ti kó kétán fọ́kẹ́ yẹn, ibẹ̀ ni wèrè ń gbé, bó ti ó kàrọ̀ opportunity tó ń gbé fóònù dání. Ńgbà jáde sí wa gan, ṣe lórí rádaràda báyìí, gbogbo ifó ti kún wèrè lójú. Mo wá dúró, ọmọọṣẹ́ mi wá dúró, gbogbo wa wá dúró. Àwa ni, ṣé ìwọ náà lélẹ̀, ìwọ tó ń kọ́mẹ̀tì sórí fóònù onífóònù? Ó ní ẹ dákun, kí ni mo ṣe? Àwa ọmọlọ́pàá Nàìjíríà ní kò wò, ẹni tó máa ń kọ̀kọ́ kúkọ̀ kiri rè láti CID ọ́fíìsì Ìkòyí láti wá gbé. Pásítọ̀ yẹn sì ó ṣiṣẹ́ dáadáa nínú àwọn ọlọ́pàá Nàìjíríà, wọ́n ti gbé lọ Àbújá, bá mi ní dárúkọ ẹ̀. Máa yẹn ní ká lọ gbé wá. Àwa débẹ̀, mami ṣẹlẹ́bí ẹ ṣàánú mi, èló náà ń fún ẹ tó lọ ń kọ̀kọ́ kúkọ. Mami nítorí tún wá ṣe jù, á tún wá máa sẹ́ndì àwọn àkáǹtì kan káàkiri, á láwọn ń ṣe promo, àwọn ń ṣe kinní kan, á máa fìyẹn dúpọ̀ àwọn èèyàn. Èmi mo tún plead fún ẹ filẹ̀ o, tí ó jẹ Nàìjíríà ni ò dá o. Tẹ́ bá sì wo irú ìran àwọn irú èèyàn wọ̀n tán ṣe yìí náà, àwọn olè orí social media ni. I'm still coming for you. Ara wọn tẹ́ ń wò yìí náà,
àwọn náà máa ń jẹ́ professional. Mo mọ̀ kan náà nísìn ọ̀rọ̀ rẹ̀ ń bọ̀ mi ti ṣètò pé mo ti sọ síwájú mo ní I'm coming for you all the doctors. Ṣé ti rí pé kò lè dúró sí ó sá lọ ó kọ ọyọ̀kan ó sá lọ ò bá dúró kọ mẹ́wàá èmi bọ́ tí ẹ̀rẹ́ mi tí ẹ ti ẹ ò tí ẹ̀mí tí ẹ̀ ní fi wọlé ṣé orí Táíwò yẹn ìyẹn ni mo bá dì tí n bá ṣe ta àwàjọ máa fà á. I will still go máa lọ investigate Táíwò and I will catch him. A ò ní pa ẹ́ we will get you arrest. Bó bá ayé ò mú ẹ bí sójà Nàìjíríà bí DSS Nàìjíríà ò mú ẹ ọgbọ̀n ọ̀run máa mú because I will take you to court. Torí orí péjì mi ni mo I can do as I do. Tí Makinde bá fẹ́ gbé mi lọ court I'm standing for that. Nítorí tó sọ pé òun wá rùn lọ́jọ́ olọ́wọ́ pé òun lè sọ pé òun lè probe wa Ajumobi ẹ rí pé ẹni ògbé ni ẹ ní pé ẹni ìkọ̀sílẹ̀ ni ẹni tó yẹ kó máa tọ́jú opó àti àwọn aláìní ìwọ tó lẹ́nu olé oní evidence lọ́wọ́ evidence yẹn ló máa pa ẹ̀wọ̀ Makinde ọ̀hún àtàwọn tó ń kó àtàwọn tó ń tẹ̀lé ẹ lẹ́yìn àti Tinubu àti gbogbo yín ẹ jọ ṣègbè pọ̀ ni. Ẹ jẹ́ ń kó ń bẹ̀ ẹ jẹ́ àsọ̀tà Akeredolu. Àìsàn ní bòmí kí n pẹ́ tú mi kí n fi ẹ́ sílẹ̀ lóòótọ́ lo òkú o Akeredolu òkú ìyálájẹ màkálẹ̀ òkú àtàárọ̀ lórúkọ Jésù àwùjọ ṣe débi o ṣùgbọ́n solution rẹ ni mo fẹ́ sọ. Victoria Matthew God bless you ẹ kú iṣẹ́ Olúwa aládé kọ́mẹ̀ o. Ìtí mò ń sọ ni pé Akeredolu òkú o ó wà láàyè ṣùgbọ́n òjòjò ń ṣògùn ara ògùn ò le òun rò pé ojú lásán ni. Ó rò pé kákàkọ́ká eré orí igi bóyá cancer àbí wetin dem dey call am. No, let me tell you today. Tíra Fúlàní tán wọ́n sílẹ̀ fún ẹ. Ara ń tà sọ nìyẹn pé ẹ̀yin politician ẹnu náà lẹ níbi ìtajà kàrà ẹ̀ ní nkẹ́kẹ́ ẹ̀ ná lọ́hùn. Ẹ̀ lọ́lọ́hùn. Wọ́n gbé yín wọ̀ ẹ́ fúyẹ́. Àfi kẹ́ ẹ máa kówó jẹ. Sọ́ńtòsí tó ṣe ẹni pé Fúlàní jẹ́ tiẹ̀. Ìdí tí mo fi fẹ́ dá sí ọ̀rọ̀ ayé rẹ ni pé God bless you Victoria. Ẹ bá mi kí dáadáa ìjọ Ọlọ́run kọ́ mbẹ́ o. Ẹ bá mi kí gbogbo ìjọ Ọlọ́run pé ẹ kú ìdòdìmú àlàáfíà kó bá gbogbo yín o ẹ dẹ̀ kú ọdún àjíǹde o. Ẹ ti sẹ́ndì míìkì mi o Victoria míìkì ààwẹ̀ ó yẹ kẹ́ ẹ ti sẹ́ndì ẹ̀ sí mi o ẹ rí i pé mo rù báyìí. God bless you. Káwọn èèyàn tó gbà ń pè mí ní fake pastor. Wọ́n mọ̀ pé àwa ni ẹni tí Ọlọ́run rán sí ayé yìí láti tú láti dè. Kán máa bọ̀ máa bọ́ wọn in other years tí ò ní mìmí. Àwa ò kó owó tiwa ká sọ pé a fẹ́ lọ máa ra fly jet àbí kí lẹ́ ń pè personal jet a ò kọ́ 1960 auditorium. Ọlọ́run ní kí n lọ fíìdì opó àti aláìní gbogbo iṣẹ́ tèmi ń ṣe mo fi ń fíìdì wọn ni. And good okay mi bèbèrè nǹkan lọ́wọ́ anybody àti má kà ń yọ̀ sí ẹlẹ́nu pé tí mo ń ṣàwàdà mi pé kó ra míìkì mọ́mì ti lé oge tó gé jẹ when you know who am I ẹ bèrè mi dáadáa mi ní o mi sì jẹ́ nǹkan kan but mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọ̀fọ̀ Fúlàní ló bá Akeredolu. Ọ̀fọ̀ Fúlàní òun ló bá Akeredolu.
ọ̀nà àbáyọ rẹ̀ rèé má tijú èmi máa sọ ẹ̀rọ ẹ̀ sí gbogbo ayé gbàgbọ́ ṣùgbọ́n ẹni tó bá fẹ́ràn Akeredolu ẹ ṣí ọ̀rọ̀ yìí lọ́ba. Admin YouTube òṣìṣẹ́ ni o àti ṣe òṣìṣẹ́ ni o àmọ́ tó ṣe o tí n bá ti ń parí gbàrà máa gbé lọ sórí YouTube o. bẹ́ẹ̀ ni mọ́mì mi Adékẹ́mi Àlàbí yóò dára fún yín ẹ ò ní sọnù lórí àkàrà ìbàṣogo. mọ́mì mo ṣe bọ́lá tán mo ti ń pè yín lójoojúmọ́ àárín yẹn mà kọjọ́ mẹ́ta mọ́mì ṣe tẹ́ráfù ni God bless you ma. ilé ń kọ́ o adùn nìbàdàn ó rí báyìí YouTube Facebook la tún fèsì lálẹ́ àná náà bá ṣe ṣẹṣẹṣẹ náà nìyẹn wọ́n ti àwọn location 419 mi rí ẹ látàárọ̀ wọ́n ti fẹ́ẹ́ bú pásítọ̀ pa kó wá máa bá mi dá wọn lóhùn. wèrè Táíwò kan mo mà pé wàá bá mi warí ń bẹ̀ Táíwò kínní kan ó ti bú mi bẹ̀ tètè yá lọ máa wo gbogbo kọ́mẹ̀ntì yẹn ó ti bú mi ìkan ní òun kínní kan ẹ lọ Táíwò yẹn gangan mo tiẹ̀ fẹ́ jẹ́ kó o wá jáde. Prince Ọládídé Mọ́gàjí ẹ̀ka alẹ́ o ẹ ṣeun mọ́mì mi ìwà lẹ́wà pẹ̀lú ẹwà ẹ bá mi ṣí ọ̀rọ̀ yẹn. ṣé ẹ rí pé Akeredolu nígbà tó ní kí Fúlàní kúrò ẹ mà pé ọ̀rọ̀ yẹn ó bà àwọn Fúlàní mo máa play àwọn voice kan tí Ọlọ́run bá fún mi ṣe lálẹ́ tí n bá replay ni ẹ dákun torí àwọn èèyàn ti máa ń kọ́mẹ̀ntì jù pé tí n bá ti ṣe program pé mo máa ń sábà wo fóònù jù are you get me right pé mo máa ń pé mi kì máa ń gbà mí wà tó jẹ́ pé mi ń concentrate mo dẹ̀ máa ń concentrate irú àná ẹ jẹ́ sọ mistake yẹn ẹ má bínú nígbà tí mo ń ṣe program Tinubu lánàá n tó fa ti àná yẹn òun ni pé bí mo ṣe gbẹnu lé program yẹn àwọn kábíyèsí kan àwọn ọba gidi kan text mi message yẹn ni mo wá ń kà tí mo fi wo sàlẹ̀ ẹ dákun ẹ má bínú ẹ foríjì mi lánàá yẹn message yẹn ni mo wá ń wà torí wọ́n flash mo dẹ̀ rí nọ́mbà kábíyèsí mi yẹn kábíyèsí o kádé pẹ́ lórí o I really appreciate you my daddy wọ́n fún mi ní message yẹn pé kí n kúrò lórí program yẹn pé lọ́wọ́lọ́wọ́ bí àwọn ṣe ṣí program yẹn táwọn wò pé ọmọ wọn kan pè ẹ̀wọ̀n pé àbúrò lára àwọn àbúrò family Tinubu kan pé ó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn pé àbúrò wọn ló pè wọ́n pé kábíyèsí ṣé ẹ̀ ń wo ọmọ ọba lọ́wọ́lọ́wọ́ báyìí ó lóun wo ọmọ ọba lọ́wọ́ o pé àbúrò ẹ̀ kan wà lẹ́gbẹ̀ẹ́ pé ẹnìyẹn bọ́ọ̀tà lọ tẹ̀ ọ̀nà pé àbúrò ẹ̀ kan wà lẹ́gbẹ̀ẹ́ àwọn tó ń wo program yẹn ó dẹ̀ ti ṣí ẹ̀ lọ bá bàbá ẹ̀ pé wọ́n ní kí ẹ̀ pé wọ́n wá ṣí ẹ̀ program yẹn sí DSS tí ó wà ní Lagos State. I'm so sorry for the network, Timothy Kenny. God bless you. The network Nigeria gan ti ń dàrú lọ́wọ́. A máa sọ pé network. Wọ́n wá ní wọ́n ti ṣí ẹ program yẹn sí wọn pé wọ́n ní mò ń sọ̀rọ̀ bú wọn lánàá pé bàbá yẹn ló wá ń sọ fún mi pé kí n close program yẹn mo wá ní dáàdì ni mo wá ti ń test wọn padà pé I won't close the program but tán bá fẹ́ wá gbé mi I'm ready for that.
ìyẹn ni pé bàbá yẹn kà fún mi ní information yẹn ni, and God will bless you my daddy. Ẹ̀yin èèyàn mi náà ẹ má bínú for that yesterday bí bóyá mo ń wò sàlẹ̀ tí mi tètè kọ́ sọ pé tó rẹ̀ pé àwọn èèyàn náà sápò lórí program pé but is that statement ni mo ṣe ń dá wọn lóhùn padà yóò dára fún yín torí olóòótọ́ ni mo wó ìtẹ́ni tó ń parọ́ torí tó bá pa mí màá kúkú sọ pé nǹkan báyìí ni mo ṣe pa mí ó dáa ju kí n sọ pé mi ò ṣe nǹkan kí n sọ pé mo ṣe lórúkọ Jésù ò ní jẹ̀bi. God will bless you. And that yesterday náà network yẹn ò dáa bóyá ká tún máa gbé program yẹn sí torí àwọn America, all those people in America náà máa sọ pé tí n bá ṣe program yẹn láàárọ̀ pé àwọn kì í rí wò òun ló jẹ́ ká tún swipe sí owó alẹ́ báyìí dẹ̀ tún rí i pé ó yá máa debate ká tó parí. Ọláadé Samson, God bless you. Ẹran ànúgbà Ọlọ́run yóò wà pẹ̀lú yín. Ẹ jẹ́ àwọn tẹ̀síwájú mo ní mo fẹ́ play kíní kan fún yín láìpẹ́ yìí ó yá. Northern Consensus Movement again retreated their stand to stand against any Southern president come 2023 as the governors in the South oppose open grazing, which is livelihood of Fulanis in the North. Addressing pressmen in Abuja today, the president of the group, Comrade Awar, said Nigerians are not happy with what Southern governors are doing. He said the Northerners will not accept to vote anyone that is not from the North in 2023 with the arrangement of opposing open grazing. Deliberately refuse to adhere to the provision that the president is trying to make just because they have an innermost plan. They have a plan, they have a thinking, they have a motive that they are trying to execute. That is the reason why they decided to refuse. And in any case, this is a political situation. We are in a political government, and under a political dispensation, the voice of the people is the voice of government. Government has no authority on its own. Whoever becomes a governor, a president, a senator, a member of House of Reps, a member of State House of Assembly, or a local government chairman is doing that on the neck of Nigeria. Now, Nigerians are not happy with what these governors are doing. Even within the states that they reside, the people that they think are the members or the citizens or indigents of those states that they think they are truly not happy with this, because we have received several complaints, even from the Yorubas themselves, that their governors are doing what they are doing. And again, like I said, we are under a political dispensation. And these same people are saying that they needed power in 2023. I wonder how we, the Northerners, will accept to vote anybody that is not a Northerner in 2023 with this kind of arrangement that is going on, that openly, even as at this time that you are not in government, you are already indicating that you cannot unite the country. You are already segregating against Nigerians. You are already depriving some Nigerians from their means of livelihood. Now that you have not been given the opportunity to lead Nigeria, you are already doing this. Then what more if we decide to accept that we will support any candidate from the southern part of Nigeria? It means the North will be gone. I think this is also a better and stronger basis within which we will continue to clamor and call on our people to know that they cannot and should not and should never, and we will not allow through the ballot box anybody that will not unite this country to be the next president of Nigeria in 2023, because automatically you have indicated that you cannot hold this country together. If you are given the opportunity to lead, you are only going to divide, because what you are doing now is a method of division. It's an indirect dividing the country, because where you deprive me of my means of livelihood, and what else do you expect me to do? What else? And we are talking of crime and criminality, and we are trying to see to it that crime and criminality is reduced to the barest minimum. The government at the center is doing everything humanly possible to ensure that crime and criminality across the federation is being reduced to the barest minimum. But by this act, you are indirectly instigating violence, you are indirectly instigating chaos, you are indirectly expressing that you are not willing to continue to harbor
other Nigerians from the other parts of the country that are resident in you. And I've said it before, I'm going to repeat it again. In Kano and Kaduna alone, you have more than 19 million, I mean in the entire northern Nigeria, you have more than 19 million Yorubas resident in the 19 northern states. And not only resident, these guys owns personal property, land, farmlands, houses, and shops and what have you. And we live with these people peacefully. We try as much as we can to protect them, to protect their lives, to protect their property. Why is it that the properties and the lives of our own people that are resident in your own state is not being protected, is not being guided? That is not to say that we don't know what we are doing. We are not fools. We also have feelings the way you have feelings. We think the way you think. We can act the way you act. But we have been trying as much as we can to restrain our people from taking the laws into their hands. And by what you are doing, you are instigating violence. So we are saying that the southern governors should go back and have a rethink of this their policy. We don't have problem with their policy for as long as they are going to provide an alternative for our people that are resident there, most especially with this grazing issue. If they are going to provide alternative for the Fulanis, build grazing reserves for them, and then let them go into the grazing reserve and be paying you on meritorium, or even if it is rent on a monthly basis. But you are passing a law that says you do not want to see a single cow moving on the street. You do not want to see a single cow moving on the street, and you do not provide an alternative for them. For God's sake, how will they feed those animals? How will they be able to feed these animals? And you keep on arresting these animals and also charging fees, charging and collecting fees from the Fulani nomads that are innocently trying to find a way of putting ends together. We are saying no to this, and we are also meant to understand a lot of the charges that were being given, there's even no receipt for the charges. You only charge them, and at the end of the day they leave, arrest their cows and then charge them exorbitantly before releasing the cows, and the next 3 days you come back and rearrest again. This is not the best way of revenue generation. If you want to generate revenue, you should build ranches. After building the ranches, then you can enact your law, then push the Fulanis into the ranch. Those that refuse to obey those laws, we now know that they deliberately refuse to obey the laws, and we are law-abiding citizens. Northerners are law-abiding. We are Nigerians. We believe in Nigeria. We respect the laws of Nigeria. We will never break the law. We will never support breaking the law of the Federation, but you should also not instigate breaking the law, because what you are doing, you are instigating violence indirectly. With this, I will rest my case. Gentlemen of the press, if you have any question, I'm here to answer. Ṣé rí ayé bí àbẹ́rí ńgbà mo sọ pé Akeredolu ńgbà tó ṣe ẹ rò pé inú wọn dùn sí nígbà yẹn àwọn gómìnà wa o àwọn Hausa gómìnà wa o wọ́n wá bẹ́ẹ̀ wọ́n rò pé ó dénú wọn ṣé ti rí òpònú ayírádà àwọn onírádàdà tá ń ṣètò kan wá ń bú wa ṣé gbọ́n tí wọ́n sọ tẹ́ni Tinubu Ọ̀ṣínbàjò ṣé ti rí pé ti já wèrè. Mélòó ni ọmọ Yorùbá ní mélòó la pa nínú wọn. Ilé wọn kún Agége mẹ́yẹn, ilé wọn gún Mùṣí, ilé wọn kójú rin, ibi tó ń sùn lábá tí ọjọ́ wo la lọ sọná síbẹ̀. Lọ inú Ìkẹjà lọ́wọ́lọ́wọ́ báyìí títí déwájú gómìnà ọ́fíìsì níwájú lẹ́lẹ́ ńbẹ̀ wọ́n sùn káàkiri. Ibi tó burú dé nínú Aláùsá tẹ́ bá dé Ìṣú àyìn bẹ́ẹ̀ láti bẹ̀ lọ ti déwájú Aláùsá báyìí. Gbogbo orí fíìdì yẹn o wọ́n ń da láìlọ̀n bóra má bẹ̀ task force ò kó wọn bẹ̀ o. Mélòó nínú yín tá sọ pé àwọn sì ní ọdún 4 láti lò, ṣùgbọ́n òpònú ara yín ẹ lè kó 50 million lọ fún wọn, ẹni wọn ò ní ta yín lọ́fà, ẹlẹ́yìn gbé sọ̀sẹ́fù, ẹni kí Nàìjíríà ọdọ́yọ kan. Ẹ̀gbọ́n tí wèrè yìí sọ ó ní àwọn mọ̀ pé tẹ́ ẹ bá gbàjọba ní 2023 ẹ máa pín Nàìjíríà, àwọn òde lè fàyè lẹ̀ kẹ́ ẹ pín Nàìjíríà.
wọ́n ní kẹ́ ẹ dá rìsáàfù lẹ̀ ṣé kò sí rìsáàfù nílùú wọn gbó ní rìsáàfù yẹn wà ṣé oko bàbá mi ni mo fẹ́ fi ṣe rìsáàfù àbókò bàbá tiẹ̀ family house yẹn ló fẹ́ fi ṣe rìsáàfù níbo ni rìsáàfù wà nílẹ̀ Yorùbá kí ló dé tó jẹ́ ilẹ̀ Yorùbá gan-an lẹ fẹ́ kú sí ìbéèrè tó yẹ ká máa béèrè lọ́wọ́ ara wa nìyẹn ní tí mo sọ fún yín ni pé we need to protect ourselves very well. There's a big war in 2023 because their belief 19 million mélòó ni wá tó o bá dé Northern ó lè wọnú ilé wọn o tán bá sọ fún ẹ pé ìyàwó wọn máa fàpò dí ojú ọ̀nà àwọn tán dẹ̀ fẹ́ lọ dìbò lọ́hùn àwọn INEC tán lọ bẹ̀ ṣé ńgbà tán yọ nàdúmbú sí wọ́n ní kó máa kọ́ pé èèyàn kan ṣoṣo ló dìbò wọ́n ní kó máa kọ́ pé èèyàn 10 ló dìbò wọ́n mi kí ló fẹ́ ṣe. have you forget pé mo ti play ẹ̀ fún ẹ rí pé nígbà Èkìtì Ọ̀ṣun state tí Arẹ́gbẹ́ fẹ́ win Ọ̀ṣun tó ń bá PDP fà á ní court Tinubu ló gbé iṣẹ́ tó gbé fún arákùnrin wa pásítọ̀ wa Ọ̀ṣínbàjò I want you to work this thing outside. Ọ̀ṣínbàjò bá gbé gbogbo kéèsì ó gbé lọ sí London bí tó ti kàwé pé àsìkò pòlítíkù báwo ni èèyàn ṣe lè dìbò ní láàrin 10 minutes kéèyàn dẹ̀ dìbò 20 it is possible. Ọ̀ṣínbàjò ló dictate ẹ̀ síta pé kò possible. Ọ̀ṣínbàjò ọ̀hún gan ló wá padà wá tán wá lò láti fèsì olórí burúkú Tinubu yìí sìn òun ló jẹ́ kẹ́rù gbà pé kò sí tí ẹ fẹ́ fi ọwọ́ tẹ̀ nínú ìbò tí Ọ̀ṣínbàjò mọ̀ tí ó yé yín bọ̀ báyìí. wọ́n ò sì mọ̀ pé ikú ń dẹ̀dẹ̀ ń dẹkú lọ́rọ̀ Ọ̀ṣínbàjò torí ó mọ òtítọ́ tó ń bẹ lásọ̀rọ̀ ọ̀kì tó ń bẹ ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí ò fẹ́ sọ. pé bàbá wà láàyè àbí bàbá ti kú ó wà lọ́wọ́ Ọ̀ṣínbàjò. mo ti kọ́ fún yín mo ní nínú oṣù yìí kó tó parí ẹ rí àṣírí wọn bó ṣe máa kánlẹ̀ kan wọn kò wọn ó sọ àṣírí ìkọ̀kọ̀. ìbọn ni Ojúyọbọ ti ń sọ pé we know we fail you. We know we disappoint you. We know we no make our promise to successful. There's no light. There's no job for a workers. There's no job for a youth. But now I want to make everything to good. Lákòókò yìí lórí irọ́. But you forget that you are killing many youths. Your boys. Your maker, Sanwo-Olu. What statement do you utter on that exercise? Even Tinubu come out. It's not evidence that Sanwo-Olu take to for the president Yar'Adua Kilempe Buhari pé kó gbà o. Wọ́n jó mọ́tò, wọ́n wó station. They are terrorists. I won't forget that you will come and convict pé ẹ ṣe máa padà wá máa convince àwọn youth ọ̀hún. ṣùgbọ́n gbogbo nǹkan láyé yìí ẹ jẹ́ ká máa sọ. òun lọ́wọ́ padà wá jẹ́ kí tètè wá conclude mò ń lọlé náà nù ni. òun lè wá padà wá tán wá lọ fi ta Akeredolu lọ́fà ṣùgbọ́n torí pé Akeredolu ti jẹ dòdò òun ló jẹ́ kó fà àṣìṣe ó pa. ó ti ṣe àwọn tí kò yẹ kó ṣe lẹ́ni ẹ wo gbèsè lọ àwọn aláìṣẹ̀
àwọn màmá tẹ́bí ń pa, àwọn pensioner, àwọn teacher àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, you refuse to pay them. Ipò tó yẹ káwọn ọmọ rẹ wà, ipò tó yẹ káwọn ẹlòmíín wà, àwọn ọmọ rẹ ni wọ́n ń ṣiṣẹ́ yẹn. Ó ń sáàkì àwọn aláìṣẹ̀, ó wá ló fẹ́ mórí bọ́. Tó o ti gbàgbé ni Akeredolu gbà tí mo sọ̀rọ̀ àgàgó fún ẹ pé ǹjẹ́ o rántí n tó ṣe àgàgó pé wọ́n ní gómìnà tó bá ti kúrò lórí oyè l'Ondo pé wọ́n ń kú. Abẹ́ ti gbàgbé program yẹn tí mo fi sọ ti mímí kò ìrókò pé nǹkan báyìí ni kó lọ ṣe, pé káyé lost àwọn ex-governor wa l'Ondo ká má rò pé a fi wọ́n ṣe nǹkan. Bẹ́ẹ̀ ikú ò ní pa ẹ́ o. Akeredolu n tó ṣe rè ní ká bá ẹ lọ kán lọ bá wá màrìwò ọ̀pẹ tán bá gé lóòjọ́. Ní ìró ẹ lágbára o, mo fẹ́ jẹ́ kí ọfà ikú yẹn kúrò lórí ìṣẹ́gun ikú ẹ nìyẹn. Gbogbo àwọn tó tàfà ikú fún ẹ ni mo fẹ́ yọ kúrò láyé ẹ. Wọ́n á lọ bá ẹ gé màrìwò yẹn, wọ́n wá yọ lára màrìwò yẹn 400 pieces. 100 wọ́n máa kà báyìí 1 2 3 tí ó fi pé 400. Wọ́n wá yọ ìgbálẹ̀ ẹnu rẹ̀ kúrò, àwa kú tínítínì ẹ̀. Wọ́n á wá mú ọyọ̀ kan 401, ìyẹn ọyọ̀ kan wọ́n á wá fi só nídìí orí àwa yìí báyìí. Wọ́n wá gbé omi gbóná kaná hó dáadáa, wọ́n máa wá kí màrìwò yẹn bọnú ẹ̀, wọ́n á fà yọ báyìí, omi tó bá já lára ẹ̀ wọ́n á fi sí orí ẹ̀, á dà sí ẹ lórí àkọ́kọ́. Wọ́n á ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́sàn-án. Akeredolu ń gbọ́ o, omi á dà sí ẹ lára. Mami, bó bá jó ọ ìyẹn ni pé Ọlọ́run ò sí láàyè. Bómi bá ṣe ń gbóná tó ń hó yẹn, ìwọ tó o bá tẹ̀ bá sọ fún tó bá lọ gbìyànjú ẹ̀, ó kú ni o. Ìwọ tí nǹkan ò ṣe tó bá lọ gbìyànjú ẹ̀ wò, ó kú ni o. Torí bí màrìwò bá kẹ̀ ẹ́ wọ́n máa já sí ẹ níwájú, ó kú ni. Ṣùgbọ́n à ń sọ eléyìí fún Akeredolu fún ọfà tí àwọn Fúlàní péjọ tán ta ẹ́. Solution ẹ̀ wọ́n dẹ̀ ní sọ sáyé ni káyé bá lè gbọ́, káwọn ayé bá lè dẹ̀yìn lẹ́yìn ẹ̀. Tó má bàa mẹ́mẹ́ rẹ lọ torí o pariwo síta pé ò tí kú, ikú yẹn dẹ̀ wà lórí òkè tó so dẹ̀dẹ̀ báyìí, ìjọ òkun rẹ̀ bá jáde mẹ́rin rẹ̀ bọ́. Jẹ́ tètè sọ fún ẹ fat ẹ tó bá fẹ́ràn Akeredolu kó lọ share, admin lọ share sórí YouTube Akeredolu ló gbọ́. Lọ́nà àwọn yóò sọ pé the solution of the sickness of Akeredolu. Mami wàá ṣe kéde dáàdì lẹ́ẹ̀mẹ́sàn-án lẹ́yìn ẹ̀ wọ́n á wá gbé ewé yẹn, wọ́n á wá jó, wọ́n á gbé sínú kòkò àbí anything, wọ́n á bá ẹ jó gbogbo ẹ̀ pátápátá. Ètò fi domi sórí ara ẹ̀ wọ́n á jó, á dó á di eérú. Tó bá ti wá di eérú, wàá wá da eérú yẹn sínú omi tútù. Dáàdì múnú ẹ̀ kó dẹ̀ fi wẹ̀, ogun bá ṣe. Ogun ọ̀run ti parí rẹ̀ ká tó gbé lémi lọ́wọ́ pé kí lọ sọ́ọ̀sì ayé fún ẹ. Ẹni tó bá fẹ́ràn Akeredolu tó bá gbọ́ prógámù yìí tètè lọ sọ fún. Kó tó pé 21 days àti bẹ̀rẹ̀ sí ogun ọ̀run ti bẹ̀rẹ̀ sí kà á lẹ́ni. Tó o bá rí ṣe, mo wí tèmi náà o, ọmọ ọba tún sọ tiẹ̀. Ẹ rí i pé mo tún mú eléyìí sáyé, yóò dára fún yín. Ẹ ò ní sọnù. Gbọ́ egungun lẹ rí, egungun lẹ wò, màrìwò ní bọ̀ lẹ́yìn. Ẹni bá rokuru Akeredolu yóò fọrí ara rẹ̀ gbé. Àfi tí Akeredolu ò bá nífẹ̀ẹ́ ara ẹ̀ lóko. Ẹ já kúrò lórí ẹ̀. Mọ́mì yóò dára fún yín. Bó o bá fẹ́ pè mí sórí nọ́mbà yìí. Ẹ̀yin wèrè ẹ̀yin asínwín. Tẹ́ ń padà yín tẹ́ ń pe fake pastor, ẹ ti ya wèrè o. Ẹ ti rí fake pastor. Ẹ láwọn fake pastor ńlẹ̀ ẹ̀ rí wọn pé àwọn wèrè tẹ́ ń kówó fún kiri. 08057455803. Pè mí lẹ́ẹ̀kan sí 08057455803. Yóò dára fún ẹ. Orúkọ mi ò yí padà. Wòlíì ọmọ ọba Abíọ́dún ni. Dáàdì màmí má ṣe bí torí kí ibi kó má padà bọ̀ wá báyìí. Gbọ́ dáadáa. Ní tí mo fẹ́ kìlọ̀ nílọ̀ fún ẹ rí. Báyé bá ní kó wá bá wọn pa ni, má bá wọn lọ́wọ́ ń bẹ̀ o. Torí pé ogun ọ̀run máa dìde láti máa gbèjà. Oògùn owó kan ò sí níbì kan. Má gbọ́mọ ọlọ́mọ, má pa á láàbọ̀. Oògùn owó kan ò sí níbì kan. God will bless you all. Ẹ jọ̀ọ́ àánú gbà, ẹ ṣeun púpọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ti wà ń bí lórúkọ Jésù, orí yín ò ní gbàbọ̀dé.
ẹ ní tọrọ jẹ o, ẹ ní tọrọ mu, ẹ ò ní tọrọ ná, ẹ ò ní tọrọ wọ̀. Ọlọ́run aláàánú kó ṣáàbò lórí kó bá yín gbé o, kó wà pẹ̀lú yín. Ẹ ti ṣọdún yìí, ẹ̀mí yóò ṣe púpọ̀ rẹ̀. Ẹ̀yin mùsùlùmí lórúkọ Jésù, ẹ̀mí yóò ṣìkà. Ẹ ti borí ogun o, owó ayé ò ní bá yín. Gbogbo ìgbèkùn òkùnkùn, gbogbo ìgbèkùn ayé o, gbogbo ìgbèkùn oṣó o, kó jábọ́ lórí yín. À ń lọ ilẹ̀ Yorùbá, Ọlọ́run kó gbà á fún wa. Ààbò Ọlọ́run kó wà lórí Sunday, kó wà lórí bàbá Adéyẹmọ, kó wà lórí gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀. Iye yín kó papọ̀, ẹ̀mí yín kó papọ̀, ìfẹ́ kan, ẹ̀mí kan kó wọnú gbogbo yín lọ. Ìjà láàrin yín Ọlọ́run kó parí ẹ̀. Ẹ̀jẹ̀ Jésù, ilẹ̀ Yorùbá a ó débẹ̀. Mọ́mì wí bẹ́ẹ̀, lílẹ̀ Yorùbá a ó jọ débẹ̀. Hallelujah, ògo ni fún Ọlọ́run. Orúkọ mi ò yí padà, wòlíì ọmọọba Abíọ́dún G.O. Yorùbá Nation, àbíkẹ́yìn Elédùmarè, ọmọ kò fowó rọlá. Bye bye, see you.